Sherry Bobo Mike yẹn, mo love ẹ. Mo ti love ẹ jù. So, ẹ má lọ síbẹ̀ because mo ti kọ́lé síbẹ̀. Thank you for the gift. It's fine. I love you. Mi ò ní fi sílẹ̀ kí ló dé Kẹ́hìndé ṣé wà ní ìpàdé. Mo ní ọmọ fi sílẹ̀ fún mi ò ní fi sílẹ̀. Mo ní ọmọ fi sílẹ̀. Filẹ̀ oró ló bá wọlé o. O lè pè mí ní Ìdíkọ́lá. Ṣé mo pé mo lálàá? Mo wá rí ara mi nínú àlá yẹn tó ń sọ fún mi wípé òun máa pa mí ní ọjọ́ méje. Ẹ jẹ́ ká rò dáadáa. Ṣé kìí ṣe pé Tóyọ̀sí fúnra rẹ̀ ti ṣe èèyàn kan tó wá ń wọ́nà tó máa fi dín pẹ̀lú ẹ̀? Èmi kọ́ o. Màá jẹ́ kó fẹnu fẹ́ra bí abẹ. Wọ́n ti kó kúrò ní lásìgbà tí àwọn ti kú. Ara mi gógó ni mo rí. Ẹ jọ̀ọ́ ta ló ń sọ̀rọ̀? Èmi Ìdíkọ́lá ló ń sọ̀rọ̀. Àbíta ni mo ṣe tó ń fi kú wá mi kiri. Ladies and gentlemen, I present to you the celebrant. Who is this? I did try best to her. I think I'm a need to be fine. Ha! Ọgbà wèrè. Then I am scared. I am scared too. You shout, you die, you move, you die. Má fi bọ́ fọ́ yín lọ́mú tàbí kí n fi bọ́ fọ́ yín nídìí. Wẹ́n tó jókòó tiẹ̀, báwo ló ṣe jẹ́ sí ẹ? My friend. Your legally married wife. Èmi rí, ìwọ rí. Kọ́kàn tí ẹ regain memory ẹ lẹ́nu kó bá a sọ̀rọ̀ kó tó lose ẹ padà yẹn á dẹ̀ tiẹ̀ dá díẹ̀. Kó sọ ibi tó wà. Mi ò rówó, ṣé kí n parọ́ mọ́ra mi ni? Even Bible kọ́ àpà sọ fún wa wípé fẹ́ ẹni kejì ẹ bí ara ẹni. I love movies. Àwọn action ìbílẹ̀ yẹn ni mo máa ń like. Jẹ́mi náà ni lọ join àwọn tó ń ṣe fíìmù báyìí. Ààyè wà fún ẹ ọgbà wa tóbi púpọ̀. Ọ̀túnlọ́lá o, àwọ̀ ìyá àánú ni. Ó ṣe orí mi wú. Kóyè, bólúmọ ìlú lọ́tà ni. Bá sọ̀rọ̀ tó bíbí ni, màá gbá ìtì ó yá wèrè ni. Ikú ni ìwé ẹ̀ṣẹ̀ ni tó bá ṣe irú ẹ̀ṣẹ̀ irọ́ tó ń báyìí. No! Who are you? A máa ń sọ pé ọ̀rọ̀ ìfẹ́ bí èdè àyàn lórí tí kò sẹ́ni tó mọ̀ bí ẹni tó mú káàmù lọ́wọ́. Àṣé lóòótọ́ ni pé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí. Ìwọ wà nínú ilé yìí nígbà tí yàǹdà kan pariwo lé lórí nínú ọgbà yìí. Gbogbo nǹkan kọ́ la gidi wọn kọ́ níjà. Kí Tómi sìn bá lóun ṣe. Kíkẹ́ ló máa ṣe, kíkẹ́ ló máa sọ pé òun ò ṣe, Ṣadé máa ṣe. Orí mi, á mú Tómi sìn ni. Tí wọ́n àtọmọ ẹ̀fẹ̀ bá ní ẹ̀ nígbà, èmi náà gbà ní ìwọ̀n ní ìgbà ní ìwọ̀n la. Ẹ gbọ́dọ̀ tó ọ̀rọ̀ kó ní wàrà bí. Jẹ́ wo mọ àrùn tó wà lára bọ́dé? Oníwàràpá. Ìyẹn ní kọ́ ọmọ.
kíra fún abiyamọ gidi. Abiyamọ, 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 abiyamọ agbọ̀njà gbọ̀rọ̀gbọ̀rọ̀. Abiyamọ, 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 abiyamọ agbọ̀njà gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ bá mi kíra fún. Tèmídayọ̀, ṣé níwọ tí mo lérò pé mo máa mú dùnú àtayọ̀ wá sáyé ni ẹkún ló wá gbé wá? Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan tó tóbi níwájú Ọlọ́run. Ṣé ìwọ ló máa kọ́kọ́ rí báyìí ni? Ó dá mi lójú pé ó ṣì máa dà fún ẹ. Mo dẹ̀ mọ ọmọ tí mo bí pọ́ máa láàánú nìyẹn. Tó o bá ní wàá ṣe fẹ́ bí wàá ṣe fara, wàá ṣe fẹ́ mi náà. Èso fún mi ti tó. Nǹkan tó ń pa mí gbé gangan náà nìyẹn. Ṣé bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí kò tí ì yẹ kẹ́ máa jẹun ọmọ ni? Mo tún wá ní lára fún 20,000 naira. Mo ń kó wà látẹ̀mí wá báyìí. Mami, this is not fair. Tèmídayọ̀, mo mọ̀ kọ́ lọ́ọ̀ máa dẹ lóhùn. Wọ́n á dé pa mí lẹ́rìn ayọ̀. Bóyá tó bá dọ̀la kí n lọ yá 20,000 níbi tí màá ti ń yáwó. Mami, ṣé kò kí n ṣe ọ̀dọ̀ balẹ̀? Ibo tún ni? Ta ló tún yá wa lówó ń bí? Akíntọ́lá. Kí ló sọ? Akíntọ́lá. Kí ló ṣe é tó ń dá sọ? Gbogbo ẹ ti fẹ́ máa dàrú mọ́ mi lójú. Òkè ẹ wò mí sí. Ní èjì mi, ṣé kò yẹ kí n ti máa fún yín? Ọwọ́ yín ni mo tún sì ti ń gbà. It's wrong, mami. Ṣebí wọ́n sọ pé tóbi bá jìyà lórí ọmọ, ó yẹ kó máa jọ̀rọ̀ ni. Ṣé kò yẹ kẹ́ ti máa jọ̀rọ̀ ni, mami? Ọkọ mi. Ṣé bí mi nìyá ẹ̀? Ṣé mo complain fún ẹ ni? Kò máa sú mi. Mo lè fẹ́ kó mọ̀ wípé gbogbo nǹkan ló nígbà àti àsìkò ẹ̀. Ó ṣe máa ṣe fún mi. Ìyẹn dandan ni. Mami. Ẹ ọkọ mi. Ṣé ẹ rántí pé mi ò kí ń ṣe ọmọ kékeré mọ́ ṣá? Mo mọ̀. So kò tí wáyé kí n ti máa ṣe fún yín ní táìmì ní èjì, mami. Wọ́n mú late comer ọkọ mi. Wọ́n mú late comer. Dandan máa ṣe fún mi. Wọ́n ní ọwọ́ tó bá ṣẹ́gun sí báyìí, wọ́n ló máa ń jẹ́ adùn ẹ̀. Mo ì máa jẹ́ gbogbo ọkọ mi. Mo fi Ọlọ́run bá bẹ́ẹ̀. Ṣé sùúrù? Màámi, ẹ̀rẹ̀ mi kó ta yá ń gbà yẹn tá tètè sùn. Ìyẹn ló díjà Wálé ń gbà yẹn. Ṣé bí wọ́n dẹ̀ ti parí ẹ̀? Wálé ò lè tó yẹn. Tí má débẹ̀ tí má ti ṣàlàyé wọn lè tó yẹn. Ẹ̀rẹ̀ sọ̀kan máa yà yín. Máa yá mi. Máa yá mi. Wọ́n náà jẹ́ kí n rẹ́jú rere wò. Àmì ó ti tó ọkọ mi, má sunkún mọ́. Tó bá ti dàárọ̀ ọ̀la, máa lọ yáwó ń bẹ̀. Àdéhùn arúgbó lò ṣó ti gbọ́ ọ̀tọ̀ ọkọ mi. Ẹ̀gbọ́n mi má sunkún mọ́. Má sunkún mọ́. Ọlọ́run á ti ìjọ. Mi ò fẹ́ kó kánjú jẹ lẹ́ẹ̀dá ẹ̀ lọ. Tó bá ti ń sọ̀rọ̀ báyìí, kí ló ń gbìyànjú àti ṣe? Má má jẹ́ kí Sètánì kó máa bá ẹ sọ̀rọ̀. Tí Sètánì bá rí pé òun kánjú, a máa sọ fún ẹ wípé bó ṣe ń ronú bó ṣe ń kánjú yìí, bóyá kó lọ jalè. Bẹ́ẹ̀ni, àbí kó lọ ṣe gbájú ẹ̀, àbí kó lọ ṣògùn owó. Èyí tó wá le jù ń bẹ̀ ni pé èṣù lè ti ẹ̀dá títí kó sọ pé kó lọ para ẹ̀. Ọkọ mi, ṣe sùúrù o. Lásìkò náà bá tó, máa jẹun ẹ̀. Àsìkò tèmi rèé láti máa ṣe fún ẹ. Má máa pèsè fún mi, màá máa ṣe. Ṣùgbọ́n ọkọ mi, má rò ó. Mi ò fẹ́ kó o rárá.
Jẹ́. Alpha. Bàbá yìí ló ń pè mí ní orí fídíò call, so wọ́n ní láti sáré dá lóhùn lókè. Ọ̀gá. Wá kíní kan yé mi o. Mo ní question kan tí mo fẹ́ bi ẹ́. Ó dẹ̀ sọ pé ẹran iná ni ọkùnrin ta ẹran yín nìkan ló ń tà. Ẹran nìkan ló ń tà. Really? Yeah, ó ṣó mọ̀ wípé àwọn ẹlẹ́ran ní class. Irú ọkọ mi ń sìn ọ̀gá pátápátá ni nínú gbogbo àwọn ẹlẹ́ran tó wà nílẹ̀ yìí. Yeah, gbogbo àwọn high caliber of people lòun máa ń tajà tiẹ̀ fún. Bó ṣe ń wo yẹn bíi 90% àwọn hòtẹ́ẹ̀lì tó wà nínú ìlú tàwa ọkọ mi ló máa ń supply wọn lẹ́ran títí dé government house gbogbo commissioners quarters everywhere bó ṣe ń wo yẹn ìnèdè ó máa ń pa màálù bíi 5 wọ́n bá ṣe ń gbé lọ sí government house like àwọn èèyàn ńláńlá òun kì ó lè wọn kò ń ṣàwọn ẹlẹ́ran 5,000 2,000. Farabalẹ̀ wọ́n bá gé ọkọ̀ ẹ̀ ń gbádùn ọkọ̀ ẹ̀ ń gbádùn fi yọlẹ̀ abájá apẹ́ ẹ̀ fídíò kọ̀ wá tẹ̀rẹ̀dì apẹ́ ẹ̀ náà wá kọ̀ wá tẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣé tó ń polisi kó fara kó lè dájẹ́ ọ̀nà. wàhálà ètò ẹ̀ ti sú mi ó máa ṣọ́ mi lọ́wọ́ ṣọ́ mi lẹ́sẹ̀ ṣọ́ mi ìmọ̀ nǹkan tó ń ṣe. ó jẹ́ kó mọ̀ pé kò lè dájẹ́ ọlọ́pọ̀ jù nǹkan tó ń lé. jọjọ ṣáàjì ká máa jíjẹ bá ṣe ń jíjẹ because tí kásálà bá lọ boston símbò ni màá yà sí. Àyèwádà ó gbọ́ ní ilé bàbá mi lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà ń bẹ̀ wọ́n á máa kó bọ̀ lọ́dọ̀ mi ni orílẹ̀ ìwọ ọmọ náà máa pè láti léyan ká wọ́n á máa bọ̀ ní ṣòro pé ó dùn mímí mímí tí wọ́n á ṣe bàbá ń yọ wá ìyá ń dágbé yìí ni àbí kí n fẹ́ kó wà lọ́dọ̀ mi kí n máa ó yẹ kí n máa là á pé tó yẹ kó máa lọ máa bọ̀ máa yọ kí ní jẹ yẹn kó yẹ. ó fẹ́ gbà ìyàwó lọ́wọ́ oníyàwó rẹ̀. kò má tà ayé láti bá wọn ṣe ń gbà ní. àwọn kan náà gbájú wa rí mo lè bẹ̀rẹ̀ mi o àyíbá o. gbogbo ọ̀nà ló gbà ẹ́ ó ti travel. Kíni? Àyèwádà. Iṣu oníṣu ni. Àyèwádà. Wá jẹ́ ìjẹkújẹ. Wá táyì ti pọ̀ jù. Kíni? Ó ti travel. Ibi ló máa wà all day. Who is that? Baby. Bimpe aya Sake ni jàre. Baby. Sweetie. Oh, lọ́mọ ni. Wá sílẹ̀kùn. Bàbá bóyá. Ó ti ga jù. Ṣùgbọ́n lie down flat sí. Ó lè lie down flat sí ẹ máa yọ ọmọ ga. Ó yà náà. Wọ́n bá díà. Àṣìyà. Baby tó sàn. Kí ló wá dé? Kí ló dé tẹ̀ lọ́mọ? Ó ṣe bá ṣe ń bí nìyẹn. Ṣé bí abẹ́tẹ̀lé gọ́vùnà lọ sí ìlú wọn ni? Bí wọ́n ṣe sáré pè wá ní ẹ̀mí ta tí ń kó sínú bọ́ọ̀sì mọ́tò rẹ̀. Ó ti ń sìn bí wọ́n ṣe sọ nìyẹn pé àwọn ẹ̀gbọ́n ìyá dẹ́dẹ́bùtì wọn ló kú. So gọ́vùnà wa kàn sùn nípa ẹ̀. Mo bẹ sọ̀rọ̀ nínú mọ́tò yẹn mo kàn fẹ́ kó máa rò pé bóyá. Mo fi ìpẹ́ tí múùfù nígbà tó fi pè mí yẹn. Ó ìyẹn sílẹ̀ ẹni máa kó àdàgbà. Àmín. Ebi ó yá wá lọ sókè kó freshen up so èmi á bá ẹ jẹ wá sí bẹ́ẹ̀. Wọ́n sọ wípé ebi ń pààyàn ọmọ ọlọ́sẹ̀ ń pẹ̀lú kílò kan ní pẹ̀lú freshen up. No, mo ti ṣe oúnjẹ sílẹ̀ mo kàn máa microwave ẹ ní. Ìwẹ̀ mi ní kò wẹ àti ọmọ tó bá ń jẹun kó má lọ stay in aṣọ ẹ kàn bọ́ ṣọ kó wọ casual. Ìyẹn jẹ́ ju ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìṣòjọ. Ọmọ pé mo máa ń kí ẹ fún ẹ. Ọ̀rẹ́ ti èmi àwọn èmi ní nílé èmi ní ní ẹ èmi ní ní kíṣìn èmi ní mi ní owó ti fi ránjẹ sí kíṣìn òkè tí o bá lè lọ sí kíṣìn yẹn wọ́n lọ jókòó èmi á lọ sí kíṣìn. Ó jẹ́ wà nù fúrísà. Ege? Mo lo fi kíní tó máa lọ́rọ̀ pẹ̀lú ẹ̀sìn. Jọ ó wà nínú ibi tí máa ń kọ́ toiletries sí lókè nínú bathroom ló wà nínú yàrá mi. Apá iyọ̀ lórí. Bébí bá mi mú wá. Ó máa pàtó inú wa rò. Apá mi tí mo rò pé mo fi sí ìyá mi. Ó bá ń bẹ̀. Máa bọ̀ kíṣù. Ẹ máa bọ̀ epo wà kíṣù. Bàbá mi fẹ́ mú pa. Mo ti fi. Bábí wo epo yẹn? Epo wà ní apá mi tá a máa fi ń dáná. Wá. Gbé mi. Ṣé o lè gbé
wáìn mi kí ló mi òun wáìn mi. kí ló wá. Ta ló kọjá lọ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. kò sí. ó fẹ́ máa ti ń da bẹ́ẹ̀ ni àbí. ókè ní kọ́kọ́ wo náà wípé mo ti ń gbóòórùn ànádà pẹ̀ fún ilé ṣé ìṣe gbogbo ọkùnrin wà lè ṣá kí ló ṣẹlẹ̀ pẹ̀lú lẹ́kùn yẹn sí. no mo fẹ́ ṣubú. èmi ọmọ ìgboro òyà mi gbọ́. mo fẹ́ ṣubú ni mo wá fi ara lulẹ̀kùn. kí ló fẹ́ tiẹ̀ ṣubú bẹ́ẹ̀. àbíbí apá yìí ni. apá. ó ti mọ bó ṣe máa ń ṣe mí tó bá ti bẹ̀rẹ̀. ẹ̀ṣọ́ ṣe é girigiri ṣé bẹ́sẹ̀ ló fi dúró kì í sapá ló fi dúró tábà sọ pé ó yẹ lójijì. àwa máma ṣèyàn fẹ́ mi màálù lèmi ń pa àbó ṣá o máa ń fọ́ nìkan o apá yẹn dàn apá wọn wo ló ń pa yàrá. ok mi ní láti kẹ́ yín sí kọ́ ọ́n máa bọ̀jọ̀ séwèrè ló pè mí sá àwọn eléyìí sá wọ́n pè mí sáké ẹlẹ́ran olóòjọ́ wà nínú sáké olóró pé mi jẹ́ ọmọ wáyé máa ń korí kì mí nà wọ́n máa pé sáké ẹlẹ́ran oníwo méjì tó bá sọ pé oníwo méjì ò mọ̀ pé màálù náà sọ ẹ̀ màálù tó bá yà wèrè níwájú tèmi kẹ̀ ìwọ. ṣé mi wá jẹ́ màálù ló ṣe ń halẹ̀. èmi ló máa ń parọ́ fún mo ní ọkùnrin wọ lọ wálé àbó ṣí èrè ni. yes. sáké no kí ló fi mí pè náà. aṣẹ́wó ni. aṣẹ́wó ló fi mí pè. ẹ á jẹ́ pé aṣẹ́wó ló gbé sílé nìyẹn. kí ló mì mo sọ fún ẹ pé apá yìí ń dùn mí apá yìí ń dùn mí ó jẹ́ mo bá apá yìí ṣe máa ṣe mí tó bá ti bẹ̀rẹ̀ o wá sọ pé o kọ́kùn mi mọ́ mi. ẹnu sáwùjọ ṣe bá pààyàn náà ló fi sọ fún mi sí pé mo sọ fẹ́ pápá ń dùn mí mo sọ fẹ́ pápá ń dùn mí ó ti gbàgbé continuity ó sọ continuity ló wá fẹ́ o rò pé mi yà wèrè àbí. wo mi àwọn ẹlẹ́ran gbọ́ngàn láṣẹ sí mọ́jú ọmọ ìyàwó yàn tẹ́mi ti lọ ká mọ́lé ni. ẹnì kọ́kọ́ ṣáàkì mi mọ́lé. àwọn máa ń ká àwọn tèmi mọ́lé mi nígbà mi nígbà wá pa nílé mi èmi ò ní kọ́kọ́ mú dàkọjá lójú tèmi o. owó sori wàhálà ìṣẹ̀ tí wàá pọ̀ jù fẹ́ mi apá tó dùn mí sí ó bá mi yà sí òun náà kúrò kó jẹ́. pẹ́ẹ̀fù tí mo gbóhùn kọ́ àwọn sọ pé kí ni ìrìn àmì gbóhùn pẹ́ẹ̀fù níta mo wọ kíṣìn láti. ṣebí pẹ́ẹ̀fù tí mo ṣẹ̀ṣẹ̀ ráyé ni ṣé tó yóò bá ti lo pẹ̀fíìmù tí yóò bá fún ẹ lò bó ṣe máa ṣe nìyẹn ìkànnì. tí yóò bá ti rí ìkànnì báyìí yẹn máa yí mọ́yàn lọ́wọ́ ni. agbára ni àwọn yẹn ṣe ń dùn mí sílẹ̀. bẹ́ẹ̀rẹ̀ náà nìyẹn ọwọ́ ló ń dùn ẹ̀ máa wọ̀ rí ìyàwó mi fáìn náà ṣe ń bá mi dà láàmú but gbọ́ láyé gbọ́kùnrin ló gbé wa lè stop. a ní kó má sọ bẹ́ẹ̀ mọ́ ọkùnrin wo. mo ti gbọ́ má bínú. mi lẹ́jọ́ ìyàwó sáké ló pọ̀. wo ṣe kúkú wá ṣe wedding mi fún mi bí a tó bá ti ṣe wedding fún mi tó ń sin ọkàn abalẹ̀. wedding nǹkan tó kéré jù nìyẹn ẹ̀rù bá wà. big wedding ni mo fẹ́ o. kò bá fẹ́ bígá wedding gan-an kò tó fẹ́ bí guest wedding àwa máa ṣe kí ló ṣe ẹ ṣé tá ìrówó rẹ ran àbẹ́wò ẹbí lẹ́rọ á kú síbẹ̀ ẹ̀ gan. kò dé bá mi pé Pasuma wọn á kọ mi lọ́jọ́ wedding wa. Pasuma ẹ̀yin ni Paso lè máa lé lójú ẹ̀ ọmọ mi ni Paso kan máa pè lórí aago lọ́wọ́ kan ni kò ní gbogbo kó tó wà Paso wedding tèmi tó bá lérí lọ́jọ́ yìí wọn àyẹ̀ wọ́n máa wọ̀n rìn ẹ́ ọmọ mi. ta ló pa. àmọ́ báyìí bá nìyí àmọ́. ẹ ń súnmọ́ jù. ṣé mọ rí ni sà. mi mọ ṣé mọ wọn ni. ilé ò jẹ́ tó pa. ilé ti kú. tó kú. ó ti pa ilé sí báyìí. kò jẹ́ tó pa àpapọ̀ pa ilé rẹ̀ ilé ò jẹ́ tó pa ó lè jẹ́ bí ó ní heartbreak ló bá kọ́ mi suicide ó ló pa ara ẹ̀ sí ó lè wá kú sí. ọ̀rẹ́ kí ni gbogbo eléyìí sìn kí ni gbogbo eléyìí tó ṣe fúnra ẹ̀ sìn. ẹ mọ̀ rí ni. ẹ na ọ̀rẹ́ wa ni. kí ló tó ń disgrace wa báyìí. why. You can't stop blaming him. Bá ṣe máa gbé kó mi báyìí ló máa ta. Ẹ ní sùúrù ẹ fẹ́ gbé kí ni ẹ ń jẹ́ bí undertaker ìwà o ẹ fẹ́ jókòó gbé kí lẹ fẹ́ gbé kí lẹ ń gbé. Sorry gentleman ẹ jọ̀ọ́ ẹ kò ń ṣe òkú ọ̀rẹ́ wa ni ó mọ tí yóò ní. ilé ìyàwó ìgbọ́ títà lọ́wọ́ ẹ̀ àpẹẹrẹ títà lọ ẹ̀dẹ̀ ní kí ni ẹ fẹ́ jókòó lókun. ó ti fi ẹwọ́ kù dìde ó ti fi ẹwọ́ kù. This is wrong. òkú lóòótọ́ o. wọ́n ní kò yé mu tí mọ́ torí ọgbọ́n. Stop. ìlú wo la wà ìlú wo la wà yìí. Manchester la wà. olùwà ṣe o. máa ṣe bẹ́ẹ̀ o Manchester kọ Naija ló ṣe wá wọ́n rò pé ó ti gba visa o. ìwà àtìtálẹ̀ wà ní Naija. ilẹ̀ ọtí ló ń ta ẹ̀. kí ló tó ń parọ́ fún má tán náà Manchester la wà pẹ̀lẹ́ dìde. Ọlọ́run ilé náà lọ. olùwà ṣe o. wọ́n ní Manchester ló wà. ilé náà máa lọ. ìlú mi ọlábìntàn káàbọ̀ ẹ̀yà gba àwọn bàtà ẹ̀. jẹ̀dá. No, gentleman, don't do this now. Don't do what? Kí ni gbogbo eléyìí? Alaye fi náà wọ̀ sẹ́sọ̀ jáde. Wọ́n sọ̀rọ̀. Stop kini. Stop. Mama
ọ̀sán sórí íńtánẹ́ẹ̀tì. tẹ́bá jí gbé tẹ́bá lamọ̀ tẹ́bá wá sí. ayé òkè. tẹ́bá lọ wá ẹni jẹ mẹ́rin. ayé òkè. ọkọ Fẹ́mi. ẹni láti ṣọ́ra. ṣé bẹ́ẹ̀ buyọ̀ sáyé ṣé ń buyọ̀ sábẹ́ bàtà àbí ṣé máa fomi bọ́ ẹ lójú. a lè dá lójú ẹ̀ pátápátá. ẹ máa lọ bá ti Bimpe. má yẹn bàrà sí ní ilẹ̀ ní ìlà. àwa náà ṣe ẹni lẹ́yìn tó ń bàrà sàkó ẹ̀ bàrà sàkó. kí ló ṣe ń bọ̀ ìgbà yẹn. Bimpe ìyàwó Sake kàmọ́. bàtàbàtà ló ń kọ́. àní eré kú ọmọdé o. ẹ ṣọ́ra. báwo ni ṣàwọ̀ bàtà ẹ má bínú ẹ young man we are so sorry. It's okay. We are so sorry about that. Ṣé bọ́ ẹ má bínú. Ọtí ni bí ṣe bí ẹbí bí ṣe ọtí. Wọ bàtà wọ bàtà wọ bàtà. Brother please ẹ má bínú ẹ lọ. We are so sorry. Ẹyin náà ẹ bá fi gbogbo nǹkan ṣe CNN gbogbo yẹn ló ti máa yé jẹ́nsì. Tí ẹ bá ní problem ṣe tẹ máa help ẹ. Ẹ jẹ́ máa bá a sọ̀rọ̀ ẹ máa bá a sọ̀rọ̀. Ẹ jẹ́ ẹ tàtà tọ̀yọ̀ ẹ máa tàtà tọ̀yọ̀. O wíwẹ̀ ò fáwọn yẹn lẹ̀. Àlọ́ ọ́fíìsì bíbá mi ìṣeré náà. Tí ọ̀gbọ́n ò rí mi mọ́lẹ̀. Wo wá bí tó o bá rẹ anybody sọ tọrọ fún ẹ mi á sọ tọrọ fún ẹ o o ṣì ló ń ṣe o kí ni gbogbo lẹ́yìn náà wo ló wọn tí yóò lọ ronú kó o ti kú sí ẹ yẹn kálá àdébẹ̀ tó ti pàkẹ́ tó ti kó ẹ sínú casket gbé ẹ lọ sí mọ́ṣúárì ó tán nìyẹn o. It's alright. tó bá tiẹ̀ jẹ́ wípé wọ́n kọ tí mo gùn fún ẹ ṣebí wàá dé yọ tí yẹn kú bẹ́ẹ̀ gbà tó mọ̀ pé kò bẹ́ẹ̀ lára mu hey you are disgracing yourself look at you sójú òkín tí ẹ ni. It's okay. ìkọ̀kọ̀ tí èyí ni pé I am the leader of tomorrow. ṣé òun náà ṣọgbọ́ ṣé yẹn make sense kí ni nǹkan tá à ń sọ kí là ń sọ àlọ́ ọmọ tí yó oníwọ̀ ni leader of tomorrow ṣé òun kò ń tanra ẹ̀jẹ̀ ń sìn because ẹ tán ní now because àwọn tó sọ bẹ́ẹ̀ fún 1960 àwọn náà sì ní leader ń sìn so second ẹ̀tàn náà nìyẹn from you pẹ̀lẹ́ o leader of tomorrow. ọtí tó mu ló ń tàn ọtí ló sọ di leader of tomorrow. It's okay. mo rò pé leader lẹ́gà bíi àlómú. Sherry, I drink and I have a vision. It shows. Okay. Ó dáa ṣé o ṣáà ti ṣe tán ṣàṣà lè máa lọ. leader of tomorrow yìí. Young man, nǹkan tí mo sọ fún ẹ lẹ́ẹ̀kan yẹn mo serious o ìwọ ni mo rí nínú àlá mi bí mo ṣe sùn síbẹ̀ mo ní láti stop láti máa bá tí ìyàwó níyàwó otherwise yẹ fẹ́ yẹ ṣá. nǹkan tó máa ṣe ọ̀ yẹ fẹ́ sáré yẹ ni wèrè lè ní ẹ sà màálù àbúrò kù ní ẹni yẹ fẹ́ yẹ ṣá. no kọ́tọ́lẹ̀ no o ti tọ́ rí sọ́ọ́rì. o de sọ fún wẹrẹ tẹsán àbúrò kù ní ẹni. o ta ló ti tó sẹ́ o ti tó sọ́ọ̀rì àlàyé sọ́ọ̀rì. jẹ́ máa yẹ o ti tó sẹ́ àná ti tó o ti ló ń pẹ́ kó ṣe òun náà sọ́ọ̀rì. o ti tìrì tú omi 3 minutes more. àlàyé o ti kọra ju apple. o yà wèrè. èmi yà wèrè èmi yà wèrè kí bá kí ló ṣe náà no mi sojú kan tó kọ tó fẹ́ dúró tì mí ni o fẹ́ dúró tì mí o dà kó yà wèrè o dà kó yà wèrè o dà kó jẹ o dà kó wọn náà má tún ṣe yẹn. o dà tó yà wèrè ni bá sojú kan tó kọ sojú kan tó kọ ọ bí yàtá níjà sojú kan tó kọ. Sorry, máa tó ń jẹ tẹ everybody káàkiri ìwọ tó ti yọ nínú tí ẹ máa yẹ gọ́tà ló wà bẹ́ẹ̀ yẹn. jẹ́ kó tiẹ̀ kó sínú ẹ̀. ìṣẹ́ tó ṣá máa fógún ọdún òṣì tó ta máa fọ́gbọ̀n oṣù ìṣẹ́ tó ṣá máa fógún ọdún òṣì tó ta máa fọ́gbọ̀n oṣù bí kò bá pamọ́ yóò padà lẹ́yìn ọmọ bí kò bá pamọ́ yóò padà lẹ́yìn ọmọ ṣùgbọ́n mo bẹ̀ ọ́ bá mi ọ̀run má pé tèmi níyà. Yeah.
Ìṣẹ́ tó ṣá máa fógún ọdún. Òṣì tó ta máa fọ́gbọ̀n oṣù. Ìṣẹ́ tó ṣá máa fógún ọdún. Òṣì tó ta máa fọ́gbọ̀n oṣù. Bí kò bá pamọ́ yóò padà lẹ́yìn ọmọ. Bí kò bá pamọ́ yóò padà lẹ́yìn ọmọ. Ṣùgbọ́n mo bẹ̀ ọ́ bá mi ọ̀run má pé tèmi níyà. Má pé tèmi níyà o. Ìṣẹ́ tó ṣá máa fógún ọdún. Òṣì tó ta máa fọ́gbọ́n oṣù. Látijọ́ tijọ́ ọtí ẹ ọ̀rọ̀ pọ̀ tàná sí mẹ́pẹ́ẹ̀pẹ́. Bàbá ní bínú ni nǹkan ò jọra wọn ní òlẹ́tọ̀. Bákan náà ni nǹkan ṣe òṣèré nǹkan ò jọra wọn rárá. Ó ti ń dé level kó ti ń sú èmi gan fúnra mi. Nǹkan ò jọra wọn. Ìṣe ló dàbí ìgbà tó jẹ́ pé nǹkan tí mo wá gbà ń bí báyìí ó tún dákun tara mi. Ọ̀ọ́lù tí mo gbé fún àbọ̀ lò ọ́ débẹ̀. Mo lò bẹ́ẹ̀ ṣe ní kí n lò pátápátá ni mo lò. Èyí tẹ́ sọ pé màá lá màá fi ọtí lò. Èyí tẹ́ sọ pé epo ni màá fi máa lò lálẹ́ gbogbo ẹ̀ pátápátá ni mo lò. Nǹkan ò change bàbá. Ó dà ọjọ́ kù ṣíṣe kan kù. Ọ̀rẹ́ bó bá rú ni lójú abilẹ̀ léèrè ni. Bàbá ní láti ibilẹ̀ léèrè. Ọ̀rọ̀ mi ti dàbí ọ̀rẹ́ tó lọ hospital tó ti mọ nǹkan tó ń ṣe òun. Ṣé mọ̀ pé wọn ò ní ṣẹ̀ṣẹ̀ máa ṣe àyẹ̀wò láti mọ irú àìsàn tó ń ṣe. Oògùn owó lèmi fẹ́ ṣe. Mo fẹ́ ṣẹ̀ṣẹ̀ owó. Ìṣẹ́ tó ṣá máa fógún ọdún. Oògùn owó tó dájú. Ó fẹ́ ṣe ifá owó. Exactly. Ó fẹ́ ṣe ifá ọlá. Bẹ́ẹ̀ni. Ìwọ náà fẹ́ di olówó. Bẹ́ẹ̀ni. Ìwọ náà fẹ́ máa báwọn èèyàn ńláńlá jẹun papọ̀. Yes. Òṣì tó ta máa fọ́gbọ́n oṣù. Ìjọ ní àyà. Bàbá, ọkùnrin mẹ́ta lẹ́ ń wò wájú yìí. Mo láyà. Kẹ́ ẹ lè mọ̀ pé mo láyà tó bá jẹ́ pé orí èèyàn lẹ gbélé fún mi. Ipe òun ni màá jẹ nǹkan ìtutù láti fi lè lówó mo rẹ́dì láti jẹ. Ìfà tí ẹ bá pín èèyàn sí wẹ́wẹ́ kí wá sọ pé kí n jẹ complete èèyàn máa jẹ kí n ṣáà ti ní owó yìí. Ọ̀ní àyà. Gan. Ọ̀rì àwọn àgbà wọn ní bí èèyàn bá ní ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ lẹ́yìn ọrùn irú wọn ìbá wọn dáṣà mú kíọkíọ. Bàbá. Ọkùnrin mẹ́ta lẹ̀ ń wò wájú yín. Mo láyà ara nǹkan mi. Ọ̀ní àyà. Mo láyà sá ẹ má jẹ́ ká tún padà sẹ́yìn mo ti rẹ́dì ara nǹkan mi bàjẹ́ bàbá. Ó dà bó bá rí bẹ́ẹ̀ ọ tẹ̀lé mi ká lọ. Bí kò bá pamọ́ yóò padà lẹ́yìn ọmọ. Bí kò bá pamọ́. Ó ní kẹ́ ẹ jẹ ní àjẹ́ pé kẹ́ ẹ jẹ ní àjẹ́wọ̀. Ó yá ẹrẹ́ tutù náà dà. Ọ̀pọ̀ oríire ọ̀pọ̀ oríire káàbọ̀. Bàbá. Ẹran ètùtù rẹ nù. No ẹ má sọ bẹ́ẹ̀ mo màmí lẹ́ ń pè lẹ́ran òtútù àbúrò kò ń ṣẹran òtútù lélẹ́yìí. Irọ́ o. Ìyá tó bí mi lọ́mọ lélẹ́yìí. Àbọ̀ ọ̀dá ìyá rẹ̀ mà ètò yọjú ìmọ̀ ni. Bàbá ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ṣe ẹrẹ́ ẹni tó bọ́ síta ẹni tí mo fẹ́ torí ẹ̀ ṣògùn owó gangan lélẹ̀ ẹ jẹ́ káwọn máa lọlé ẹ sọ fún wọn pé kó padà sílé anybody tẹ́ bá tún wá pè bọ́ síta èmi àmúdé bíbá ẹ bọ̀ kó ṣe bí màámi mi lè ṣe màámi ṣògùn owó ìyá tó bí mi lọ́mọ ó máa ti jìyà gan lórí mi màá fún wọn ṣògùn owó kò lè ṣẹlẹ̀ bàbá ẹni káwọn máa lọlé ẹ tún pẹ̀lú mi. ká yí ọ pẹ̀lú ń tọ́ wí.
ẹ̀mí rẹ̀ ò jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ó tútù mú tí as usual. Ilé tí mo bọ̀ yìí ṣe báyìí náà. Aṣọ kúkú sí àdúgbò ní every time. Ṣé nígbà táwọn aládùúgbò bá pe ọ̀nkú tó ń kú dẹ̀ bẹ̀rẹ̀ sí wọ́ọ̀dì mi pé kí ni gbogbo nọ́ọ̀sẹ̀ tí mò ń ṣe lé táwọn yá wa yìí. Why tó ń ṣe báyìí? Dayo, why? Kí ló tó ń ṣe lé fún wa náà? Why? Ẹ̀yin ṣó fẹ́ kọ́ lé wa ń bí báyìí ni. Tó bá lé wa ń bí báyìí, níbo la fẹ́ máa lọ? Nítorí ẹ̀mú pa níṣẹ́ lọ́wọ́. Why? Stop now to your no. Ètò tí ò bá bẹ́ẹ̀ lára mọ́ yé mú. Ta ló ṣí window? Window bó lọ ṣí. Ta ló ṣí window ń ta? Mo rántí pé mo rìn wọlé. Ta ló gbé mi jáde nù? Oh God. Oh, honestly. Look, let me tell you something. Tó bá kó tiẹ̀ bá mi, tí ọ̀nkú mi tó kí fún mi tó bí wọ́n lé mi jáde kàn bí, máa kí fún ẹ gan o. Kó má sọ wàhálà dídí méjì fún mi, mo sì wáṣẹ́ tí máa ṣe ni. What's the meaning of this? Kò lè tó bẹ́ẹ̀ ṣùgbọ́n jọ tó lọ́kùnrin. I don't like am o. I don't like am o. I know say you don dey vex má bí. Tó bá lé wa kó mi báyìí. Wọn ò lè lé wa. Kò sí wàhálà. Wo fúnra ẹ̀ ń brain o, kò lè má kó tiẹ̀ bá mi. Yóò ṣe ọ̀rọ̀ ẹni yóò ṣe. Àní kò yé mi sí mọ́. Kó o dé má mọ̀ tí ò bẹ́ lára mu. Please stop. Àwọn wa tẹ́ wo yẹn kú díẹ̀ káàtó náà. Ẹ kò sọ fún mi kí ni reason tí máa ní kẹ́ handle iléeṣẹ́ ilé tẹ́ni lè handle ẹ̀. Ẹjọ́ mélòó kan lèmi fúnra mi fẹ́ mójútó mbẹ̀. Mi understand. Ìwọ bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe wù yín. It's over 6 months now tí mo ti receive alert nínú account mi last. Ọjà ni ọjà dọ̀. Ọjà ló ní kí n má gbọ́ owó. Even àwọn èèyàn yín tó jáwọn tó mọ̀ yín wọ́n wá sun bí tí wọ́n san owó. Kò possible. It is not possible. Ṣé fẹ́ gbọ́ mi? Ṣé mo yẹ tí mo ná lórí hòtẹ́ẹ̀lì? I know. Kí n tó parí ẹ̀. Kẹ́ monitor hòtẹ́ẹ̀lì ẹ̀ kan, kẹ́ monitor ẹ̀ tì, kò dáná. Ẹ kàn fún mi ní 2 months ma. Everything will come normal. Kí n tún fún yín ní another 2 months. 2 months ma. Right? Captain. Yes, madam. Ṣé o gbọ́ nǹkan tó tún sọ ọ́sìn? Wọ́n ní kí n má tún bínú. Tí n bá take decision mi sìn, ẹni àwọn máa sọ fún mi pé kò lè tó yẹn ṣe bí family mi ni wọ́n. Ṣé àwọn ògùn tó jẹ́ family rẹ̀ kó máa ṣe nǹkan tó ń ṣe fún mi? Why tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀? Ẹ má bínú. Sherry sales lẹ́nu. All right, sir. Please, can you just allow me to talk? Yes, sir. Madam, ẹ̀yin náà ni mo máa bẹ̀ pé kẹ́ má bínú. Ẹ ti understand? Ẹ̀yin ni mo máa bẹ̀ pé kẹ́ má bínú. Manager. Baba. Ẹ ṣe nǹkan tó rọrùn. Ó dàbẹ̀ ni pé ẹ mọ madam. Ìbínú madam. Ó burú jùlọ lọ ẹ lè stand ẹ o. Ẹ try láti correct gbogbo nǹkan tó necessary láti correct. Tó bá yẹ pé kọta náà wá gbé lọ ńkọ́, ẹ manage eléyìí tì. Màá gbà fẹ́ni tó lè ṣe dáadáa. Èyí tó lè handle ẹ̀ tí ò ní sí problem. Màá gbà. Banjo. I said it. Please come over. Excuse me. Okay, thank you. Please come over. Oh no, Niyi. Banjo is me. Ṣé o rántí ojú mi ni? Bílé. Yes, Bílé. Yes. Báwo ni? Okay. I'm good. How about everything? Wow. Oh, good to see you. Same here, darling. But kí ló wá ṣe ń bí? Mo fẹ́ sáré rí èèyàn kan bẹ̀rẹ̀ ní tiẹ̀. Ká ló wá rí ń bí? Yẹ kó gbogbo lẹ ti fi ra bàtà tẹ ti fi ra lẹ́sì. Àfikẹ́ má bínú ẹ bá mi bẹ̀ wọ́n. Èwo ni kọ́ má bínú? Ṣé ti rí pé gbogbo last month yẹn gbèsè ló kú náà? Gbèsè ló kú bẹ̀. Jẹ́ tètè máa lọ máa rí ẹ létà jọ. Bí kò Banjo. No, wa understand ọ̀rọ̀ ṣẹ́ ni mo bá ṣe bí báyìí. So bọ̀bọ̀ manager bí báyìí ó dà kàn fẹ́ fún mi ní iṣẹ́ kékeré kan bí a kí n kan supply wọn ní nǹkan kan ṣáà mọ́. Jama là ń bá káàkiri kò sí nǹkan kan kò síṣẹ́ kò sí. O ò lè understand obìnrin ni wọ́ ṣé o mọ̀ ọkùnrin máa kó fẹ̀yìn ni o ti understand jẹ́ tètè máa lọ jọ. Come back tí ẹ fara balẹ̀. Sori bọ̀bọ̀ manager yẹn ó jẹ́ kí n mọ̀ pé òun tí n bá ṣe bóun sọ̀rọ̀ tán òun aṣẹ́wọ̀n abáyín tó ní bíbá yìí sọ̀rọ̀ wọ́n dẹ̀ ní màdámì ẹ̀ burú
so ìṣe ni mò ń pray pé kọ́lọ́n jẹ́ kí n bójú rẹ̀ pàdé you understand so I have to go má ọ̀rẹ́ màá rí ẹ later ṣùgbọ́n màá fẹ́ nọ́mbà mi ṣùgbọ́n pé pé mi. Banjo come tí ní sùúrù calm down. Okay I am calming down. ṣebí madam tó ní bí báyìí ló fẹ́ rí. Yes. Okay èmi náà ni madam tó ní bí. Of course èmi ni madam tó ní bí báyìí ìkan lára àwọn property mi lélẹ̀. Má wọ̀rẹ̀ ṣebí manager tí oníwárí ni manager. Ma. Ó dà pé ní àlejò ń bí. Ẹ pẹ̀lẹ́. Ẹ káalẹ́ sà. Sorry ẹ̀yin ni Mr. Joel. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀yin lẹ ń bá mi sọ̀rọ̀ lórí fóònù tẹ́ ń sọ fún pé no iṣẹ́ yẹn máa bọ́ iṣẹ́ yẹn máa bọ́. Kẹ́ lè tètè dé ni sà. Ẹni ẹ máa bọ́ ọ̀gá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀gá tí ẹni máa bá sọ̀rọ̀. Àwọn nìyẹn. You see ṣe é rojú ayé yìí sí. Ọ̀gá tí ẹni máa bá sọ̀rọ̀ ọ̀rẹ́ mi ni. Àjọ law school ni. Really? Wọ́n tún kúrò sígbà táwọn school. Ah, that's good, that's good. Èmi mú wá mú ẹ. Wow. Ṣé o ti rí bọ̀bọ̀ ẹ̀? Tèmídayọ̀. Ṣé o ti rí nǹkan tó ń fojú wa rí ládùúgbò? Àmì báwọn làwọn ládùúgbò ṣe máa bá ẹ tó máa rí lẹ́lẹ́ báyìí tó ní máa rò pé bóyá àwọn irresponsible. Tèmídayọ̀ kí ni gbogbo eléyìí bá? Ẹ̀rọ Monday kéèyàn kọ́ mọ́ tí kéèyàn máa ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ò pé irú wàá dójú tí wo lélẹ̀. Does this make sense? Olùgbò ó dẹ̀ tún mú. Kí ni túmọ̀ gbogbo eléyìí? Idiot tún ti ṣe bóyá máa ń ṣe. Má ṣe o. Kò yẹ kó gbàgbó yẹn lẹ́nu ẹ̀ bó ṣe gbà yẹn kálẹ̀ mi ni màá kàn fọmọ lórí ni. Ẹ fọmọ lórí kúkú. Ẹ lọ tún yàn. Ọ̀rẹ́ mi ọ̀rẹ́. Dídé jáde. Sómi èèyàn tó ti máa rí níbi tó mu tí yóò tó wà ẹ̀kọ́ tó ti pẹ́ débẹ̀. Lọ́ra o. Lọ́ra ṣe o. Kémi ṣọ́ra mi àbí kí wọ́n ṣọ́ra ẹ̀. Ta ló yẹ kó ṣọ́ra ẹ̀ nínú ẹ̀yin méjèèjì? Ṣé wọ́n tó mọ̀ tí àbóhùn tí ò mú? Ó tán ẹ̀ ni. The other way round. Àsúré tètè kò ní kọjá lé. Ká dìde, arìngbẹ̀rẹ̀, ẹ dìde. Arìngbẹ̀rẹ̀ kò ní sùn sọ́nà. Ó tún mú tẹnu mi. Ìwọ náà tún sọ mi bóyá owó ń sọ ọ́. Oya, asáré dìde tó sùn kalẹ̀ ńkọ́. Sórí. Ẹ̀yẹ tó bá ti kú òlé ó ti dandan kó lọ síta. Sórí èṣù torí ẹ̀. Ó disappointed lọ́tẹ̀ yìí. Mi ló sọ. Kò ní fúnyàn lómi. Kò máa béèrè ẹ̀jẹ̀. Láìpẹ́ ọ̀wọ́ ìtì mo fún babaláwo tó pọ̀. Ó pọ̀. Ẹjọ́ ká gbé wọn nílé jáde. Ó dà mo fẹ́ gbomi àṣẹjẹ. Ẹ̀jẹ̀ mi ò bá kó bàtà ẹ̀yìn ẹgbẹ́. Lọ bá mi gbé bẹ̀ẹ̀ jẹ́. Ẹ̀yìn ẹgbẹ́ yé mi. Ẹgbẹ́ tí ẹ wo ló jẹ́ ìgbà mi. Àti gbé bàbá rẹ̀ lé ọyọ ẹgbẹ́. Jíjẹ́ jọ. Àti gbé bàbá rẹ̀ lọ́yà. Akọ̀rọ̀ orin yẹn tó bá ti kú lọ́kọ́ fún náà. Ṣé kò ṣe àbúrò ẹ̀ ti kú sáyé? Ọlọ́jọ́ ìbáyọ̀. Sójà rẹ̀. Àti gbé. Ń ṣe láì. Ń ṣe láì. Owó òde ọmọ tí mo bá ẹ kú. Sáà fún mọ́mí ẹ̀ lálàáfíà. Mọ́mí ẹ̀ lálàáfíà o. Mọ́mí ẹ̀ lálàáfíà o. Ọlọ́run tí ó bá sèmi nìyẹn kẹ̀ kí ló wà lọ́wọ́ ẹ̀ wà lómi wà fún jíjẹ jíjẹ. Yé ọmọ mi wo àmàṣe mi àmà gbọ́dọ̀ ìwọ ló lè yé. Dọ́gba! Orògbò máa sílẹ̀kùn ò lè sílẹ̀kùn. Èmi nílé. Èmi mímọ gbogbo àpàdé àlùdé nílé. Ṣorélé. Introduction first of all. Kò yẹ ẹ̀sìn mi sọ fún ẹ wípé èmi ìwọ́n ti ọlọ́ndí àmì. Àbí mi dẹ̀ sọ orúkì mi fún ẹ. Mi ní èmi lọ́kọ oníwo méjì ọkọ màálù ló ń jẹ bẹ́ẹ̀. Kò sí màálù tó níwèrè wájú mi tí mi mú balẹ̀. Ṣé lè níwèrè màálù? Ókè. Àlàyé. Ó láyà gan o.
ó wá sílé ẹlẹ́ran ó wá bóyàwó mi wọ́n lé mo ti sọ ẹ ti pẹ́ ìjọ tó wá sí dé láti mi mọ̀ ok yé farabalẹ̀ ní ilé pa ẹ́ nípa pupa máa yọ ẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ yes wọ́n máa rí ẹ̀sìn because tèmi bá ṣá máa lù mí kì í ṣe aláṣàwájẹ ìwọ kọ́kọ́ kúrò àbọ̀. mi ní sùúrù mo máa ṣá ẹ̀ pa síbi kẹ́mi ní sùúrù fáwọn wò abẹ́ mi sẹ́. Balẹ̀ wọ́n wà nílé. Àmọ́ ṣé kò sí o. Kò sí nǹkan kan owó yíyá yìí náà ni. Owó yíyá ẹ bá a bá sọ. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ṣé ẹ rò pé baálé máa lè yá mi lówó torí nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn. Màmá Dayọ̀ ṣé bẹ́ẹ̀ ti parí ẹ̀. Ìyá Dayọ̀ wọ́n máa kú wọ́n máa yè àti ẹ̀kọ́ lọ́mọ kéwọ́ ọmọ náà ẹ wọlé kẹrí bàbá. Ẹ ṣe ẹ máa wọ máa rí yín. Ìyá Dayọ̀ èyí tó kọjá ti kọjá ó ti di àfisẹ́yìn tégún fiṣọ kí la wà fúnra wa fún nǹkan tó bá wá gan pàtó ni kò jẹ́ kí n gbọ́. Kò sí nǹkan míì ju ọ̀rọ̀ owó náà lọ mo nílò owó ni àmọ́ lọ́tẹ̀ yìí owó yẹn ò pọ̀ 20,000 naira péré ni mo nílò mo dẹ̀ ṣèlérí pé màá tètè dá padà ọmọ yín náà ló fẹ́ lò ẹ jọ̀ọ́. Àti fún ẹ̀kọ́ ló lè ṣùgbọ́n àti dá padà yẹn gangan ní issue tí máa ń ní because ṣe rí owó tá à ń yá yín fún gbogbo aráàlú ni tẹ́yìn bá gbà lénìí tẹ́ ẹ bá dá padà ẹlòmíì náà tó tún nídìí ẹ̀ á tún tètè rí lò ṣùgbọ́n pàtàkì bá wá ń ran ẹnìkan lọ́wọ́ tó hook sọ́dọ̀ ẹ̀ báwo ni ẹni tó tún nídìí ẹ̀ ṣe máa rí àǹfààní ìyẹn gangan ni tó bá ti mọ̀ pé ó máa mú lérí ẹ̀ ṣe pé tí n bá ti fún ẹ àsìkò tó bá ti dá ó máa dá padà kò sí problem. Ọlọ́run á fún ẹ ṣe. Bàbá Àyọ̀ká Baálẹ̀ ìwọ náà wà níbí o. àwọn kọ ló mú wa. o gbọ́ gbogbo nǹkan tí Ìyá Dayọ̀ sọ torí ẹlẹ́rìí kan lèèyàn máa ń ní o ti sọ pé Ọlọ́run máa ṣe o sí wàhálà mo ń bọ̀. ẹ ṣé o. ẹ ṣé o ọkọ ìlú. ẹ ṣé mo dúpẹ́. Ìyá Dayọ̀. àṣírí tí inú àmà bo ojú ò ní tí wa. ẹ ṣáàmọ̀ fọlọ́kọ̀ Ìyá Dayọ̀ ọdún ìyá yín. Kí ló ṣẹlẹ̀? Ṣọ́run nílé lédì wà ní. Ó ti rẹ̀ mí mẹ́. Oh God. Brown house náà mò ń wá náà. Àdúgbò tó fún mi náà rèé. Brown. Hello. Yes, kí lẹ fẹ́? Ẹ pẹ̀lẹ́ sá o. Ẹ ra o. Yes. Kí lẹ fẹ́? Ibi ni mo wà ọ̀kan lẹ̀ ń wò. Mọ tó ṣẹlẹ̀ bí irin yẹn ṣe control mi ni mo ṣe ń wò yẹn. Oh, I see. Ẹ pẹ̀lẹ́. Ẹ ti géètì yẹn mọ́ra yín. N tó ṣẹlẹ̀ ni pé gbogbo nǹkan wá bíbá pẹ̀lú security. Oh, that's good. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣe Bánjọ lórúkọ mi. Ẹni tó nílé ni mo béèrè. Ìfà mo ti ṣe wàhálà gan. Mo ti rìn ká gbogbo bẹ́ẹ̀ gbogbo àdúgbò mo ti wà ládùúgbò yìí tí ó lọ bí 2 hours. Mo ti rìn káàkiri. So mo ṣáà ń wá ilé ó ti ní màrí òkúta wà ń bẹ́ẹ̀ then brown colour number 7 so gbogbo ẹni mo ṣọ́ Bánjọ lórúkọ mi. So Bílé Yẹmí ni mo béèrè. Ẹ ṣọ́. Oh, why not?
Àbílẹ̀ Yẹmí. Ẹ má ṣe bẹ́ẹ̀ àbí ẹ má ṣe bẹ́ẹ̀ o. Ṣé gbogbo nǹkan tí wá ń bí? Ṣé rí tí ó bá ti di ní àná? Ohun tó fẹ́ ṣẹlẹ̀ lénìí, gbogbo ẹni tó fẹ́ wọlé lénìí, gbogbo wọn orúkọ wọn máa ti wọnú ìwé ṣẹ̀dù. Okay, ó ti yé mi. Ó ti wọ bẹ́ẹ̀, eléyà wá láago báyìí, eléyà wá láago báyìí, eléyà wá láago báyìí. Gbogbo ohun tó wà ń lẹ̀ lénìí, gbogbo orúkọ tẹ dá ìlú gbọ́ bẹ́ẹ̀. Okay, Sherry, ẹ̀yin ẹ má bọ̀dá pẹ̀lú yẹn. Ẹ kàn lọ yọjú sí kẹ́ sọ pé Banjo ń béèrè. In fact, tẹ bá dá mi dúró síta pẹ́ jù tó bá mọ̀ ó lè torí ẹ̀ dá yín dúró. Ẹ rò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ rò bẹ́ẹ̀. Ọ̀ya. Ẹ fún mi ní few minutes. Harry John. Yes, sir. Fi sílẹ̀ jẹ́ kó wọlé. Ọ̀rẹ́ mi ni, yes. I'm very sorry. Ọ̀rẹ́. I'm very sorry. Kí mo sọ fún ẹ? Ẹ sọ bẹ́ẹ̀ náà. Ọ̀rẹ́. Banjo. Báwo ni? I'm fine, Jire. But ṣé kò difficult fẹ́ láti locate bíbá? Not really much though. Mo ti ń wá gbogbo bí kiri láti bí 3 hours but kò ń ṣe bó difficult jù. Bọ̀bọ̀ ló fún mi wàhálà gan. Kí ló ṣe fún ẹ? Kò jẹ́ kí n wọlé. Ṣé ó ló lé mi lẹ́nu ọ̀nà ẹgbẹ́ náà? Mi ò sí lórí roster, mo ò sí ń schedule or something like that. Iṣẹ́ mi ni mo ṣe. Má bínú, bó ṣe máa ń ṣe ń tiẹ̀. In fact, the point ó fẹ́ fi gẹ̀ẹ́tì ẹ̀ mú mi lọ́wọ́. Harry John. Mo ti bẹ̀ yín náà. Anyway, it's okay. Padà sí duty. Dẹ̀ ní sọ pé kí n má bínú. I am sorry. Okay, it's fine. No, it's okay. Padà sí duty. Ọ̀gá o lè kú ilé díẹ̀. Ṣé apartment tó rent rẹ̀? Ṣé apartment ni mo sọ ń pa? Banjo. Actually, ara àwọn apartment mi lélẹ̀. Mo kàn kọ́ ilé fún àwọn students kan. Yes, so mo wá yọ ẹgbẹ́ kan in case tí bá fẹ́ rest. Because tí bá wà lẹ́kọ̀ọ́ àbí mo wà l'Abuja, mi kì í ráyè relax dáadáa. So until tí bá wà nílùú yìí, reason yẹn tó yẹ kí n fi apartment yẹn sílẹ̀ fún mi. That's a good one, huh? Yes. Sorry. Let's go inside. All right. Yeah. Banjo. Yeah, mo kàn. Okay. Smile, they say. Happy Sunday. Laugh, they proclaim. I can see everything turning around. But when the waves of life hit so deep, ṣé bọ́mọ ọlọ́run lẹ pera yín kì í ṣe Máyọ̀wá tí mo mọ̀ rí. Adójútì ni ìyàwó nìyẹn. Ìwọ gan lèmi gan bẹ̀ mo dẹ̀ fi ọlọ́run bẹ̀. that your shield crumbles. Every corner of the church lẹ́ ń dúró dè mí kiri fún kí ló dé ṣọ́ ní ìmọ̀ mi ni. Ẹ wo ẹ ṣàánú wa sórí Ọlọ́run. Mo gbé dọ́dọ̀ babaláwo but kàkà kí ewé àgbọ̀n rọ̀ kàkàkà. We used to say it is well. Ewé kan ò dẹ̀ ní jábọ́ lára igi kó má sí mímọ́ sí Ọlọ́run bẹ́ẹ̀. Nǹkan tó tì ọ́ lójújú ni ló wà. Ìyá bẹ̀ ni ajẹ́ wọn ó gbójú báyìí ni. Ẹni tó wò ṣùṣùṣù tó mú aṣọ ara ẹ̀ tó fàyà. Ṣé rí ètò àti ìlànà ènìyàn ó yàtọ̀ sí ti Ọlọ́run. Ọlọ́run nìkan ló rún ẹ̀dá lọ́wọ́ tí ò ní sírègùn. You're a shameless God. You're unreliable. You're still. Látìgbà tí mo ti ń wá sílé ìjọsìn yìí, mo rí àyípadà. From the producer of Bayida comes another powerful movie. Ó ní àyà yóò pa àwọn àlejò, wọn yóò sì fi ìbẹ̀rù bójó jáde kúrò níbi kọ̀lọ̀fín. OMG. Níbo lẹ sì pàdé? Níbo lẹ wà kí lẹ fún jẹ tọkọ mi fi ń kó ẹ̀jẹ̀ lẹ́nu? This is going to wow you. Oh my God, the movie. Coming soon.
láyọ̀ ló máa débi tó ń lọ. Àmín. Ṣorí nǹkan tó wá ló fẹ́ fowó ìṣe òun ni kó o fi ṣe o. Mo dẹ̀ gbàládùra fún ẹ pé owó ìyá dìgbà adúrú mọ́ ẹ lọ́wọ́ tó bá máa fi padà wá sí àdúgbò yìí sí àwọn ọlọ́tẹ̀ àwọn tí ń bú èébú pé o lè jẹ́ nǹkan kan wàá padà wá sí àdúgbò yìí pẹ̀lú nǹkan rí bíi báyìí ni pẹ̀lú nǹkan rí lọ́wọ́ ló máa fi padà wá sí àdúgbò yìí. Jọ̀ọ́ má wàá kẹ́gbẹ́kẹ́gbẹ́ ní tí ọmọ ẹni tí wọ́n ń ṣe wọ́n ní orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ mo bẹ̀ ẹ́ o ṣòro gbọ́ tèmi dayọ̀ jọ̀ọ́ o ọlọ́run àsìn ẹ lọ. ẹ ṣe máa ẹ ṣe máa ẹjọ́ kọ́ mi láyọ̀ ló máa dán gbọ́ ọlọ́run àdúró sí ẹ ọlọ́run á wà pẹ̀lú ẹ óyá. bóyá mi ẹ máa wọrí ó máa dá lágbára ọlọ́run fẹ́ mọ́ ṣe fẹ́ máa dá ọmọ máa fẹ́ lára ẹ lọ́wọ́ náà. ó ní àbòsí gbọ́ ọlọ́run sìn ẹ́ o. ẹ wá wo ṣẹ́ bàbá láyé mi èmi máa lọ lọ́pẹ́ o. ọkọ mi mo dúpẹ́ mo tọ́pẹ́ dá ṣé pé wàá tún gbé mọ́tò wá kiri lẹ́yìn tí gbogbo àdúgbò tí ń bú kó ní gbèsè ni mí mo máa dúpẹ́ o mo ọkọ mi kékeré wà lélẹ̀ nínú oore tọ́lọ́run ṣe fún mi àṣẹ lóòótọ́ lórúkọ máa ń ròyàn tèmi dayọ̀ tiẹ̀ padà dayọ̀ ọlọ́run ó ṣeun mo dúpẹ́ gbó tó bá tún máa padà wá síbi tó tún ju eléyìí lọ́nà máa gbé wá pẹ̀lú ọkọ ṣe mo dúpẹ́ ọkọ mi ilé tẹ̀ ń gbé yìí kò mí kẹ́ gbé bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ti gba gbogbo nǹkan ọlọ́run ti jẹ́ kó ṣe ṣe ẹ máa kúrò mi báyìí lọ́sẹ̀ tó ń bọ̀. àdúpẹ́ mo dúpẹ́. àbúrò mi dẹ̀ máa padà sí yunifásitì. mo dúpẹ́ o ṣé ọkọ mi o ṣé inú mi dùn ayọ̀ mi kún kékeré lélẹ̀ nínú orí ọlọ́run láyé ẹ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àwa jẹ́ pẹ́pẹ́ mi náà wá jókòó àwa jẹun ọmọ lágbára ọlọ́run wo jáwọlé oúnjẹ wà. Ada. Oje dandan ó dà. Mami, ẹ tún ké. Ó kọ̀rọ̀ gbogbo ẹ̀pọ̀ náà ni. Ó mi ẹ̀ nídìí kẹ́ máa ké kọ̀ọ̀kan ẹ̀ nídìí ẹ̀kún ọkùnrin. Ọlọ́run máa ṣe agbára nìkan kẹ́ máa gbà fún wọn. Ọlọ́run dẹ̀ máa gbàdúrà lágbára. Ọlọ́run bá mi gbàdúrà agbó tí mo lọ. Màá padà jẹun. Àmín lágbára Ọlọ́run. O ní láti máa bẹ̀ mí rárá. Yes. Ṣorí lákọ̀ọ́kọ́ o ti jẹ́ kí n lose gbogbo trust tí mo ní nínú ẹ̀. Yes. Ṣorí ìwọ má worry send account number sí Bùnmi. Bẹ́ẹ̀ ni àmọ́ wá gbọ́ kinní kan tí o bá rí owó tán gbogbo nǹkan tó promise láti ṣe tí o bá ṣe bó ṣe kó ṣe ìgbà yẹn gan-an ló máa rí ìbínú mi. Yes. ọ̀rẹ́ mi. ó ká ọ lágbára o. ó pọ̀ o. ó pọ̀ ó pọ̀ gan-an o. ó pọ̀ ju bí n ṣe lérò lọ mi ní tán ẹ̀jẹ̀ lè pọ̀. kí ni. nígbà wo sígbà wo ẹ́. kékeré nìkan tó rí ìnà o. ilé ní kékeré ṣe má tàjẹ́ eléyìí tó kàn ra pè ní apartment kékeré ó jọ àfihàn ọba ìlú ẹlòmíì lọ ọlọ́run gbọ́ tí ìgbà kan ra kọ́lé láyé mi màá gbàdúrà kọ́lọ́run kó má wulẹ̀ jẹ́ nǹkan mi mọ̀ ó ti tó ilé. wọ ọ̀rẹ́ mi a kò ń gbìyànjú tiwa ni ọlọ́run ọba nìkan ló ń dé ìgbìyànjú ẹ̀dá ládé. Yes, èmi kọ́ ọlá ọlọ́run ni. Anyway, kí ló fẹ́ jẹ? ọ̀rẹ́ má jẹ́ ń jẹun ọ̀rọ̀ oúnjẹ kọ́ ni mo bá wá má jẹ́ kọ́rọ̀ mi dàbí ọ̀rọ̀ ẹlẹ́wu ẹ̀tù ẹni tó wá ẹ̀wù ẹ̀tù lọ sílé ẹni tó máa gbé fún nígbà tó débẹ̀ wọ́n máa fún oúnjẹ lọ bó ṣe jókòó tó ń jẹ ni yóò bá ń jẹun pé tó ń bá jẹ oúnjẹ tán kó ń gba ẹ̀wù ẹ̀tù ibi tó ti ń jẹun tó ń láwọ́ tó ń ranjú tó ń ṣe gbogbo ẹlòmíì kan tó dé yẹn nílò ẹ̀wù ẹ̀tù wọ́n fún oúnjẹ lọ yẹn lóhun jẹ ẹ̀wù ẹ̀tù lòun fẹ́ wọ́n kàn gbé fún ni tí bí bá pariwo ẹ̀wù ẹ̀tù ni mo fẹ́ gbà àwọn ẹ̀wù ẹ̀tù ló wá wá lòun jẹun jọ kí sọ̀rọ̀ oúnjẹ ni mo bá wá jọ. Quick one ṣé o mọ̀ wípé téèyàn bá jẹun èèyàn máa ní okun
irú èèyàn bẹ́ẹ̀ máa ní agbára láti lè sọ nǹkan tó bá fẹ́. Bó ṣe wà ń sìn tó bá fún ẹ lóúnjẹ tó jẹun tó mu tó relax dáadáa wàá lè béèrè nǹkan tó fẹ́ lọ́wọ́ mi èmi náà dẹ̀ lè ṣe fún ẹ pẹ̀lú ìdùnnú. irọ́ ẹbí ò pa mí gbogbo ìwọ̀nba tí mo rí nǹkan ti yó mi jẹ́ nǹkanjú mọ́ nǹkan tí mo bá wà rẹ̀. ok tó bá yẹ pé tíṣẹ́ ni máa fún ẹ níṣẹ́. iṣẹ́ kọ́ ni mo fẹ́ kọ́ndíṣẹ́ ni èmi náà ti gbìyànjú a ti try àbí mélòó kan tá à ń kóra kí gbogbo wa náà ti gbìyànjú iṣẹ́ kò bọ́ sí tó bá ní kó fún mi lówó kí n lọ fi set up ń sìn kí ló ń bọ́ sí nílùú táwa yìí ṣùgbọ́n má fún mi ní ẹja kọ́ mi bí wọ́n ṣe ń pẹja ni sódà nínú àlè máa dẹ́ja pa fún mi má lè payé tó wù mí fọ́nà làwọn mi ni ọ̀rẹ́ gbé mi rìn gbé mi fo mi ní pariwo fáyé mi ní dà ẹ̀ ọlọ́run jọ̀ọ́. Banjo. Jájọ jọ. Jọ. Ṣé orí iṣẹ́ tèmi ṣe? Iṣẹ́ tó lágbára ni. Tó túmọ̀ sí wípé ẹni tó bá fẹ́ ṣe irú iṣẹ́ mi, ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin. Ẹni tó lè ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin, tó máa strong, tó máa ní egun dáadáa, òun ló lè ṣe irú iṣẹ́ tí mo ń ṣe. Tó dẹ̀ mọ̀ wípé nígbà tá a wà ní school wa lóta continue nìyẹn. Ìgbà tí VC wa fẹ́ fún wa problem gbà yẹn, mo wà nínú àwọn tó lead wàhálà gbà yẹn pé ọmọ ó máa kó school ni. So bá tó ṣe gbé yẹn lẹ́yìn school tá tó bọ́ sínú ayé náà, mo tún continue ni o. Àmọ́ ń ṣe bọ̀lọ̀, mo ń ṣe ọmọ tó rọ̀ tó yẹn o. Tó bá fi rin gún mi ní pariwo, màá mú mọ́ra ni o. Ọkùnrin lèmi náà nà ó, Yorùbá dẹ̀ níbi tó bá lé náà máa ń bọ́ ọmọkùnrin. Mo ṣe tán àti bọ́ síbi tó bá lé. Obi, èmi ò kì í ṣe obìnrin lásán. Èmi tó ń wò yìí, mo ti di ọkùnrin. Kò sí nǹkan tí mi ò lè ṣe. Ok, ìwọ tó jẹ́ obìnrin, tó lóbìnrin bí ọkùnrin ni wọ́n. Ọkùnrin lèmi náà. So ọkùnrin bí ọkùnrin lèmi. Anything tí o bá lè ṣe tó fi fún ẹ ní one of kékeré irú eléyìí. Ọlọ́run mo ṣe tán àti ṣe. I swear tí n bá kanra sọ pé mi kan tí n bá complain ṣe nǹkan tó bá wù ẹ́ fún mi. Ìyẹn ń kọ́. Mi ò ń ṣe ọkùnrin bí obìnrin. Banjo. Ṣó mọ̀ pé Banjo, what is it? Banjo. Báwo lọ rẹ? Banjo, ṣé bí o sọ pé o tọkùnrin ni? So kí wá ló ń bà ẹ́ lẹ́rù? Let's go. Come on. Fọkàn balẹ̀ àwọn ìjáyà. Ológun Yorùbá. Ó yá àwọn best wa. Mọ́ọ̀mà. Wà á ti máa gbọ́ ṣáà ni. Láńlẹ́dì wọn dààmú. Guys, Banjo, sit down. Sit down. Dààmú, wà á ti máa gbọ́. Sit down. Banjo, jókòó. Ẹ̀yin guys. Ẹ meet ọ̀rẹ́ mi. Banjo lórúkọ ẹ̀. Mo mọ̀ pé kí gbogbo yín lè rántí pé mo ti sọ̀rọ̀ ẹ̀ fún yín rí. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni. Pàápàá jùlọ ọ̀rẹ́ mi láti kékeré ni. Banjo. Mo sọ kíní kan fún ẹ pé tá a bá dé level kan ọkùnrin ju ọkùnrin lọ. Ṣé o rántí? Ṣé gbogbo àwọn tó ń wò yìí àwọn tájọ ń ṣiṣẹ́ ni wọ́n dẹ̀ sọ wípé ìmùlẹ̀ kan kò jù báyìí lọ. Irú iṣẹ́ wo ni ẹ ń ṣe gan? Iṣẹ́
ọmọ jàgbà la wa. Ọmọ jàgbà. Bẹ́ẹ̀ni, àwọn ọ̀rẹ́ ń ṣe já kéékèèké. Ó lè ní o. Ẹja ńlá. Shark la wa. I am proud of my job, bro. Ó ní ló gbé. Ó ti gbé sílẹ̀. Ọ̀nà làwa ń gbé o. Bẹ́ẹ̀ni, a máa ń jàgbà ni. Àlọ́ kó ló ń kígbe. Kò yé mi dáadáa. Olè ló ń jẹ́ bẹ́ẹ̀. Bánjọ, kò ń ṣe àwọn olè kéékèèké o. Olè ńlá. Alọ́kó ló ń kígbe. Ọlọ́ṣà ni wá. Àwa ò ń jalè pẹ́típẹ́tí. Àwọn olè ńlá bí ká wọ bank, ká wọlé olówó, ká wọlé commissioner, ká gbé owó ńlá, ká gbé jáde. Iṣẹ́ táwa ń ṣe nìyẹn. Wọ́n bí sórí gbogbo àwọn tó ń wo pátápátá yìí, gbogbo wọn náà ní aspect tí wọ́n gùdù sí ní kọ̀ọ̀kan, tí wọ́n fi ń pa owó, tí wọ́n ń rí owó gidi, owó tó ń dẹ́rù bà òṣì. Àmọ́ mọ́ ṣe wá wáyé wọ́n gbélú yìí o, ọba ìlú kan ni wọ́n níbi tí wọ́n ń gbé. Tí gbogbo wa bá ti ní operation báyìí, ó ní everybody máa ń pàdé níbí báyìí. Tá bá ti wá lọ fún operation tá a dé, tá a gba iṣu ńlá dé, mo mí pé tí gbogbo wa ṣe ẹ̀wò wa ní kọ̀ọ̀kan, kálukú á padà sí bẹ́sẹ̀. So láì sí àwọn tó jókòó yìí, Bánjọ kò sí èmi. Yẹ́rọ bá sí àwọn ẹ̀sìnkì wa. Ẹ̀yin tèmi, mo ti ní tenant kan. Ẹ mọ̀ pé mi ní landlord. Mo dẹ̀ fẹ́ kẹ́ jọ ẹ bá mi gba tenant mi bó ṣe rí. Ẹ fi fẹ́ gbà, ẹ fi fẹ́ bá lò pọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Kò sí wàhálà, yàrá sì pọ̀. Big girl. Yàláyà. Àṣẹ tí wọ́n bá ti pa làwa ń tẹ̀lé. Tó bẹ̀ láti yí padà. Àtàlàwà. Àmọ́ ṣó ti jẹ́ kí aláyé mọ̀ pé ìlú tó wà lẹ́yìn Ọ̀fà ó jòjì lọ. Yàtọ̀ sí pé ó ti mú wá sínú ilé, ó sì kún àwọn ìrìn kan tá máa mú rìn. Ṣó ti mọ̀? Yes, ó ṣetán láti rìn. Ẹ fi ọkàn yín balẹ̀. Go down. Ó ti tán. Pastor. Wòlíì àgbà ni, apostle. Ó ga. Number one ti wa. Ó ga. Check here. Masibẹ. Nọwọ́ ẹ̀. Nọwọ́ ẹ̀. Ó lágbára. Ó pọ̀ sẹ́. Èwo ló tún rí? Ẹ̀yin tèmi, ẹ kí n gbé yín débẹ̀. Ẹja ni àbá bí pé ojú inú lè jọ lò. Ṣé rí braille instrument ni? Láyé kó máa wúlò gan. Ó máa ṣàwọn kankan fún wa táwa gan lérò pé ó lè ṣe. Ìyẹn tí ó bá ṣetán láti fi wá kọ́ bọ́dì o. Ṣé mo kúrò náà kì í ṣọmọ kékeré mi dẹ̀ lè decide fún. But mo bẹ̀ gbogbo ilé tó bá ti ṣetán láti cooperate. Ṣóyè yín tó ti rí léyìí bíi pé ilé ńlá tó súnmẹ́gbẹ̀ẹ́ Bàrígà. Tó náà ṣetán láti ṣe kí ni tó wọ bẹ̀. Ẹ rá fà mọ́ra. Ó máa ṣe dáadáa. Odógún ìgbà. Ọ̀dọ́ bá ṣe dáadáa, àwọn náà máa ṣe rere. Bánjọ, ọ̀rẹ́ mi, pẹ̀lú gbogbo nǹkan tó ti fojú ẹ̀ látàárọ̀ ẹ̀, ó ti sọ̀rọ̀ rárá. Afa. Ṣé wà. Boy, má ṣe bẹ́ẹ̀ náà o. Jẹ́ kí ìbọn yẹn wálẹ̀. A máa bínú tán náà. Mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ lélẹ̀. In that case, ẹ jẹ́ kó máa yé ẹ.
èèyàn kan ò kí ẹsẹ̀ kan bọ odò tán kó máa kígbe òtútù kò yẹ ó ṣe ní chance nsìn between now and 3 days go decide or else. ó ti decide. ó ti decide báyìí náà. láìjọ gbà síbẹ̀ bí ìwà rẹ̀ ṣiṣẹ́ lọ. ọ̀yà yẹ ká celebrate ní ìtọ́. Tèmídayọ̀ dúdúdú fíọ́ ń gbọ́ lóòótọ́ ni ṣé lóòótọ́ ló sọ pé kí Fẹ́mi kó má tẹ̀lé ìyàwó níyàwó pé wọ́n máa padà ṣàpá. Ta ló ń jẹ́ Fẹ́mi? Kí ló sọ? Ìwọ ò rántí Fẹ́mi? Ò rántí Fẹ́mi nígbà tó mọ tí yóò tẹ̀mí àti Bánjọ́ tá a wá gbé lálẹ́ Fẹ́mi tó ń nà kásí tó sọ pé ó tẹ̀lé ìyàwó níyàwó tí ò bá stop láti máa tẹ̀lé ìyàwó níyàwó ìyàwó ọkọ ẹ̀ máa ṣàpá ni. Ò rántí? Mi ò rántí ẹni tó ń jẹ́ Fẹ́mi. Ta ló ń jẹ́ Fẹ́mi? Wá Tèmídayọ̀ o láti ṣe sùúrù o kó sọ pé nǹkan máa rí báyìí kó dẹ̀ rí bẹ́ẹ̀ tó bá tiẹ̀ kọ́kọ́ gun yín òkè gan o láti máa ra sọ̀rọ̀ náà Fẹ́mi tó sọ yìí wọ́n ti ṣàǹṣàkúṣà lóòótọ́ ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ló wà you need to be careful ṣé o ríran ni kí ló ń ṣẹlẹ̀. Mi ò mọ ẹni tẹ́ ń sọ. ìwọ kò tẹ kò important kó mọ kó rántí Fẹ́mi nǹkan tí mi kàn máa sọ fún ẹni pé má fi yín òkè burúkú yẹn má fi sọ̀rọ̀ sí mi tó o bá ríran sí mi má tiẹ̀ sọ rárá ṣùgbọ́n má sọ rárá ọkọ àìpé yẹn ló máa fàjẹmí àti ẹ o ok. Farabalẹ̀ ìwọ náà ti ń take jù náà aṣọ sọ̀rọ̀ sí wọn ni kò sọ anything sí wọn. kò sọ̀rọ̀ sí mi o sì ń bẹ gbà tó ń sọ̀rọ̀ sí mi tó ń sọ fún mi pé kí n rọra sáré tó sọ fún mi pé tó bá fún yàn lómi á padà gbẹ̀jẹ̀ ọ̀rọ̀ kọ́ jìyẹn lọ ni wọ́n look má fi yín òkè tó wù yẹn má fi sọ̀rọ̀ òdì sí mi. I can take it easy. I'm not taking it easy stop. ẹjọ́ ní bó ṣe ń ṣe gan jẹ́ kẹ́mi gan máa fura pé n tó sọ yẹn òótọ́ ni are you alright kí ló ń ṣẹlẹ̀. kí ló tó sọ̀rọ̀ báyìí. Yes na I don't understand you. gbogbo àmọ̀ pé bàbá yìí ó wọ eyín òkè tó bá ti sọ̀kọ bẹ́ẹ̀ ló máa rí. ok kí ló fẹ́ láti dájú pé bọ̀bọ̀ tó sọ pé ó tẹ̀lé ìyàwó níyàwó yẹn ó tẹ̀lé ìyàwó níyàwó lóòótọ́ tí ó bá ṣe yín òkè tó wù tó fi sọ̀rọ̀ òdì sẹ́ni ẹlẹ́ni má fi yín òkè má fi sọ̀rọ̀ òdì sẹ́mi o ṣùgbọ́n tó bá rí nǹkan pretend nígbà tó rí nǹkan ok. fi yín òkè ẹ ṣàdúrà fẹ́mi. Ẹ jẹ́ káà náà ṣọ́ra ẹni tó bá ń hùwà burúkú nu wa ẹ jẹ́ káà náà wà kẹfù. kí ló insinuate no hold on kí ló insinuate ipe bí a mọ̀ ṣe nǹkan burúkú. ẹ ṣe wọn náà ṣe nǹkan tí wọ́n ṣe wá kà lára báyìí. ẹ kí ló ṣe kó ẹ máa fi yín òkè tó wù kó ẹ máa fi sọ̀rọ̀ òdì sí ọmọ. mi ò understand ẹ o. wọ́n sọ pé wọ́n ṣàyàn wẹ́lẹ́wẹ́lẹ́ àlọ́ tí ó sì ń ṣe mí bíi ní tí mo bóyá ṣe mí ó náà máa ṣàyàn wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n dẹ̀ ṣe àwítọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. I don't understand you. look má fi yín òkè òṣì ẹyẹ má fi sọ̀rọ̀ òdì sí mi. ẹ wọ́n ní kó má ṣe nǹkan tí ò dáa mo máa dárò lọ́wọ́ bọ̀bọ̀ yìí ó ń ṣe nǹkan tí ò dáa lóòótọ́. ó dà kó tí ń tẹ̀lé. Ó jáde kẹfì mí lẹ́jọ́. Ìṣẹ́ tó ṣá máa fógún ọdún, òṣì tó ta máa fọ́gbọ̀n oṣù. Ìṣẹ́ tó ṣá máa fógún ọdún, òṣì tó ta máa fọ́gbọ̀n oṣù. Bí kò bá pamọ́ yóò padà lẹ́yìn ọmọ. Bí kò bá pamọ́ yóò padà lẹ́yìn ọmọ. Ṣùgbọ́n mo bẹ̀ ọ́ bá mi ọ̀run má pé tèmi níyà. Má pé tèmi níyà o. Ìyà kì í ṣó mi ọbẹ̀. Ayé tí mo wá má jẹ́ wáyé iṣẹ́. Mọ́mí ẹ rà má wọ́n lè fẹ́ rí mi ṣé ò sí mà. Kò sí nǹkan kan ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ yín la fẹ́. Ṣé rí èmi àti ọmọ mi àwọn àṣẹ bẹ́ẹ̀ ni ṣé rí a ò mind ẹni iṣẹ́ o bó tiẹ̀ jẹ́ cleaner a mind ṣé rí ọmọ yunifásitì ni wọ́n dẹ̀ wà ní vacation mo wá rò wípé kò dáa
tó bá kàn jókòó sílé láì ṣe nǹkan kan àti wípé owó iléèwé ẹ̀ pọ̀ wọ́n ní pé bí tó bá sáré wá ṣiṣẹ́ díẹ̀ owó tí a bá jọ kó jọ a lè fi sanwó skul rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ìrànlọ́wọ́ yín la fẹ́ sà. torí mi ò fẹ́ drop out of school kò dé ṣe pé bí owó kankan wà tí mo máa lè kó lọ sí skul tá a bá resume òun ni. bọ̀ kò wá sí iṣẹ́ ńlẹ̀ báyìí kò sí ẹ̀rọ kan ńlẹ̀ báyìí a ò tí ì gbé tí màá gbà yàn kò síṣẹ́ ńlẹ̀. ẹ jọ̀ọ́ sà ẹ má bínú bàbá ọkọ mi ṣe rí mo good ní kitchen I'm a good cook. And I can clean very well. I can clean. Mo lè clean dáadáa tí èèyàn bá dẹ̀ ti wà ní cleaning department mo lè ṣí gate kí n jẹ́ gatekeeper. tá a bá fẹ́ gbàyàn kò lè tó gbogbo tẹ́ ń sọ yẹn but for now a gbàyàn tá a bá ti máa gbàyàn náà àwọn management ló máa ṣe yẹn. so wow. no ẹ̀yin náà lè sọ fún management pé ìyá àtọmọ kan wọ́n wà tí wọ́n management lè padà pt wa. kò sí vacancy kankan lè báyìí kò sẹ́ni post kankan bí a any no post kankan for available kò sí any vacancy for now kò sí any vacancy for now. iṣẹ́ tó ṣá máa fógún ọdún. kò sí rárá. kò sí. òṣì tó ta máa fọ́gbọ́n oṣù. so the only way tí mo lè fi help yín sí ni kí drop number yín. so tẹ́tẹ́ bá ti drop number yín so tá bá ti fẹ́ gbàyàn ẹ̀yin ló máa jẹ́ first person tó máa kọ́ pé. ẹ ṣe mo dúpẹ́ ẹ jọ ó máa tó bí ìgbà òòsà. ó máa tó bí 6 months. á tó bí 6 months. 6 months? yes á tó bí 6 months. iṣẹ́ tó ṣá máa fógún ọdún. òṣì tó ta máa fọ́gbọ́n oṣù. That's the only thing I can do. That's the only thing. Kò sí ìrànlọ́wọ́ mi tẹ̀lé ṣe fún wa. That's the only thing tí mo lè ṣe nìyẹn. Kí n má bínú ẹ jọ̀ọ́ ṣẹ gbọ́. òṣì tó ta máa fọ́gbọ́n oṣù. Ṣé kí 6 months tó pé school ò ti ní resume? Kò sígbà tí mi ò ní drop out of school. Ò ní drop out lágbára Ọlọ́run. Ọkọ mi máa tẹ̀síwájú náà ni. nígbà ní ìgbà wo bí nǹkan máa ń sùn. ló dá mi ṣàánú mi o. torí pé bí a bá pọ̀ lápọ̀jù ó lè mú ní ṣìwàwù yé kaná màlíkà Senegal wà nánàwóyà òṣì jáde láyé mi ò yé ìpọ́njú jáde láyé mi ò Èdùmàrè jọ̀wọ́ jẹ́ kí n rọ́nà lọ kábíyèsí jẹ́ kí n rọ́nà lọ àánú ni kò fi bá mi gbé ó bàbá àánú ni kò fi bá mi gbé Ọlọ́run yèyé òṣì jáde nínú ìran mi. Aki ọkọ mi máa bọ̀ náà kí ló ṣe tó dẹ̀ dúró. ẹ jẹ́ á padà sílé màmí. padà sílé jọ kí nìdí tá a máa fi padà sílé. ó ti sú mi màmí. ó sú ẹ Akin kí ló ń ṣe ẹ́ tó ń ṣe báyìí Akin ó yẹ kó máa encourage mi ni kì í ṣe kó máa discourage mi bẹ́ẹ̀ ni mi ò ní gbà ẹ́ láyé o torí tiẹ̀ náà la ṣe ń ṣe gbogbo wàhálà yìí. But people are not ready to help mami. I know people are not ready to help. Àmọ́ ṣorí Ọlọ́run tó ń wò yìí God will help us. Ṣùgbọ́n ní future àti purpose ẹ̀ gan-an ló yẹ ká máa rò. Wọ́n ní tí ìṣe ò bá là kó ronú ẹ̀ gbọ́dọ̀ là. It's all right. It's all right. Bó ṣe ń le jù. Pẹ̀lú ojú tó ń le wọ́n máa ní fún wa níṣẹ́. Ṣé mo le jù ni? Mo le jù.
Tújúká rẹ́rìn sí mi rẹ́rìn sí mi ọkọ mi. Mo ti tújúká. Àmọ́ ríṣẹ́ lágbára Ọlọ́run ṣùgbọ́n ọkọ. Ẹ̀wọ̀n tí wọ́n bá kọ̀ ọ̀rọ̀ gbà mí akọ̀ sí i. Mo máa jókòó sí wàá kàwé. Ìyá ni òrìṣà àkọ́kọ́ tí ọmọ kọ́kọ́ mọ̀ kó tó mọ ẹni tó dá òun. Ìyá lalágbàwé àkọ́kọ́ ọmọ kí ó tó mọ alágbàwé àgbà. Ìyá ni aporó àkọ́kọ́ ọmọ kí ó tó mọ ẹni tó gbé ikú mì ní ìṣẹ́gun. Ọmọkọ́mọ tó bá fi ìyá tàfàlà ọjọ́ alẹ́ rẹ̀ ló sọnù. Òrìṣà bí ìyá ò sí o, abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Abiyamọ, 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 kú ọ̀rọ̀ ọmọ. Abiyamọ, 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 kú ọ̀rọ̀ ọmọ. Ọmọ tó mọ ìyá rẹ̀ lójú, òṣì ni ó ta ọmọ náà pa. Ọmọ tó mọ ìyá rẹ̀ lójú, òṣì ni ó ta ọmọ náà pa. Bínú sá. No, not you. Ń bọ̀ kọ́. Ẹ ti rí báyìí, a ti dúpẹ́. Ẹ mọ̀ pé mo sọ fún yín lẹ́ẹ̀kan pé a máa rí iṣẹ́ yẹn. Bẹ́ẹ̀ ni ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run ara láàánú sí mi. Ẹ jọ̀ọ́ ìgbà wo ni kó wá bẹ̀rẹ̀? Ẹ ṣì ní sùúrù. Ọ̀rọ̀ tí mò ń bá yín sọ lẹ́ǹkan yẹn. Ọ̀rọ̀ wo nìyẹn? Mo sọ fún yín lẹ́ẹ̀kan pé gbà fún múrí ni gbà fún gbàdá. Kò yé mi. Ẹ ń ṣọmọ kékeré náà. Ọ̀rọ̀ mi ti yé yín. Ṣé owó tí a fẹ́ fún yín gẹ́gẹ́ bí owó ìdúpẹ́? Owó báwo? Ẹ̀yin rí obìnrin ni yín, èmi rí ọkùnrin ni yín. Ó yẹ kó ọ̀rọ̀ mi ti yé yín. Ẹ má bínú. Tó bá jẹ́ nǹkan tí mò ń rò lè ń sọ, kò dáa o. Ẹ wò mí dáadáa. Tí n bá tiẹ̀ tó láti bí yín gẹ́gẹ́ bí ìyá, at least ẹ fi mí díwọ̀n ẹ̀gbọ́n yín. Ẹ wò, ẹ jẹ́ ká fi gbogbo yẹn láyé ń ṣerú ẹ̀. Mo dẹ̀ promise yín pé ẹ ní regret ẹ̀. Ṣé kò sí? Kí ló ṣe yín màmí? Ọkú, kí lẹ ṣe fún màmí? Mi ò ṣe kọ́kọ́ fún ọ. Ṣé mo fọwọ́ kàn wọ́n? Ìwọ Ọlọ́run. Mi ò deserve gbogbo eléyìí o. Kíkiní kò máa sọ fèmí wípé ọ̀ǹtí tó bá bá mi ní àjọṣepọ̀ kó tó lè fún ẹ níṣẹ́ ẹgbẹ́ ọmọ mi. Ṣé tòótọ́ lẹ sọ pé tí màmí sọ? Ṣé ìyá wèrè ni? Is she not old enough to be your mom? She is not old enough to be your mom? You are a bastard! You are a fool! You are a fool! Leave here! You are a fool! Ọ̀pọ̀ náà tẹ̀. Ṣé ẹ pé ilé fa ìwé lè ṣe? Ẹ ṣe pé ilé fa ìwé ẹ wo.
ibi tàdé ẹ jẹ́ kí n drop out of school. Kí ló ẹgbẹ́ ọmọ yín kó máa sọ fún mi pé àfi kò ń bá yín sùn kó tó dípò fún ọ níṣó. It's wrong. It's wrong. Wọ́n nǹkan tó ṣe é sí wrong náà màmá mi. It's wrong. Yẹ ẹ tí ó kàwé sórí rẹ̀ màmí. Akin jọ mo fi Ọlọ́run bá bẹ́ẹ̀ o má sọ̀rọ̀ ẹ̀ mọ́ bí orí rẹ bẹ́ẹ̀ kọ́ lèmi fẹ́ o. Listen to me ṣọ̀rẹ́ láti ìgbà tó ti wà ní kékeré ni mo ti pinnu pé o gbọ́dọ̀ kàwé. Ọkọ mi wàá lọ sí school wàá ṣoríire wàá di graduate lójú ẹ̀mí mi báyìí nǹkan tó bá máa gbà pátá la máa fún. Bẹ́ẹ̀ sọ yẹn lẹ́kọ̀ọ́ ó yẹ kí n dá lẹ́sẹ̀ lójú kó kú dànù ni. Má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ jẹ́ ká lọ. I'm angry, mommy. I'm annoyed. Òtítọ́ jẹ́ àwọn lọ. Ọlọ́run mi fọ́ṣù mẹ́sàn-án. Ó pọ́n mi fọ́dún mẹ́ta. Èmi kò jẹ́ gbàgbé ìyá mi. Ìyá kò ṣe fowó ra. Ìyá ni òrìṣà àkọ́kọ́ tí ọmọ kọ́kọ́ mọ̀ kó tó mọ ẹni tó dá òun. Ìyá lalágbàwí àkọ́kọ́ ọmọ kí ó tó mọ alágbàwí àgbà. Ìyá ni aporó àkọ́kọ́ ọmọ kí ó tó mọ ẹni tó gbé ikú mì ní ìṣẹ́gun. Ọmọkọ́mọ tó bá fi ìyá tàfàlà ọjọ́ alẹ́ rẹ̀ ló sọ̀rọ̀. Òrìṣà bí ìyá ò sí o. Abiyamọ abọ̀já. Báwo lè ṣe ń fi báyìí? Bẹ́tà. Fi pains kankan mọ́ bẹ́ẹ̀. Bẹ́tà. Mami, tẹ bá ṣì ń fi pains níbẹ̀ tí ó ti relief yín, ẹ jẹ́ kí n gbé yín lọ sí hospital. Hospital? Ọlọ́run jẹ́ ká dèrò hospital. Ilé ọkọ mi, sórí orí Ọ̀yọ́ la máa fi ń wọ ẹsẹ̀ láyé àtijọ́. Bẹ́ẹ̀ni, kó tó di bí ọjọ́ mélòó kan, gbogbo eegun yẹn máa nà fúnra ẹ̀ ni. Ṣé irú ẹsẹ̀ lè lọ máa fi orí Ọ̀yọ́ àbí orí Ìlọrin lẹ́pẹ́ lọ máa fi wọ́? Ìyá Akin. Ọmọ wúrà. Mo mọ̀ pé torí pé ẹ fẹ́ ká mú nínú owó tá a rí jọ òun lẹ̀ ṣe fẹ́ lọ sí hospital màmí. Ọkọ mi ṣé kò tó ń torí ni tábà tún mú díẹ̀ tí àjàjà kó jọ ká lọ ná sí ilé ìwòsàn èlò ló fẹ́ kú má ṣe yọnu. Okay. Mami, ẹ wò, tó bá jẹ́ wípé kẹ́ ẹ lè wá òkè la máa ná owó tá a ti rí jọ sí, mi ò mind. Ẹ ní láti mú èmi gangan mọ̀ fún lára mi pé ṣe máa feel pains nínú ẹsẹ̀ mi. Mo ní mi lọ sí hospital. Ṣé mi tó jẹ́ pé kílò la bá fi mọ́ báyìí, mo ń lọ sí sáìtì ni. Ẹ̀yin àti ta ni? Èmi àti ẹ. Èmi àti àjọ lọ sáìtì lọ́la, pẹ̀lẹ́sẹ̀ yìí. No, ẹ má worry. Èmi á lọ sí sáìtì lọ́la, ìyẹn jókòó sílẹ̀. Ṣé gbọ́? Má jẹ́ kí n jókòó sílẹ̀. Ṣòro tí bá fi lè jókòó sílé yìí gan-an nìṣòro yìí. Ọmọ kan tó máa ṣẹlẹ̀ ọkọ mi. Ṣòro owó tí à ń kójọ yìí tó bá ti pé ìwọ mú kó lọ fi sanwó skul rẹ̀. Wọ́n ọkọ mi kò sí nǹkan kan tó ṣe mí. Èṣù ń gbógun ni àdẹ̀ní gbà láàyè. Óyá máa wò mí tiẹ̀. Máa wò mí o. Ìyá ni òrìṣà àkọ́kọ́ tí ọmọ kọ́kọ́ mọ̀. Ṣé pé mo rìn? Mo ti rìn dáadáa. Mami, ẹ ń pretend ni. Ìyá alágbàwí àkọ́kọ́ ọmọ. Mo ń rìn dáadáa. Tó mọ alágbàwí àgbà. Èṣù pòfo. Ìyá ni aporó àkọ́kọ́. Mo ń rìn, èmi rìn. Ìyá ni ìyá mi o. Mo ń rìn. Ẹ bá mi kíra fún. Ìyá níyá mi o. Ẹ bá mi kíra fún abiyamọ gidi. Èmi ni mami. Ọkọ mi. Mami. Wo 200,000 rè. Tílẹ̀ bá ti mọ́. Mo fẹ́ kó lọ san àwọn necessary things tó ní láti san nípa school ẹ̀. Mami,
nígbà tẹ́ kó owó tó wà lọ́wọ́ yín fún mi kí lẹ̀yin máa jẹ. jẹ Akíntọ́lá máa wò Ọlọ́run tó dá ẹnu ó ti pèsè ohun tá a máa fi síbẹ̀ àwa òkè. kẹ̀mẹ́ ọ̀yà jókòó mo fẹ́ sọ ìtàn kékeré kan fún ẹ. sórí àwọn ẹbí bàbá ẹ tó ń wò yìí mo mọ̀ pé wọ́n kàn ń wò mí bí ìran ni nítorí wọ́n ti máa retí pé kí n mú ẹ wá ká wá tọrọ lọ́dọ̀ wọn kó tó lè ṣoríire àwọn ẹlẹ́dàá mi ó kọ̀ ṣùwárí yẹ̀yẹ́ tó ń fẹ́ ṣe yẹn ìwọ ni ò ní jẹ́ kó wáyé. Mo fẹ́ kó o ka ìwé ẹ dáadáa. Mo fẹ́ kó o dẹni gíga lójú àwọn ẹbí bàbá ẹ. Mo fẹ́ káwọn náà rí wípé àwọn ṣe ìbàjẹ́ tí wọ́n ní àwọn Ọlọ́run ó wà lórí ìtẹ́ fún wa. Ṣùgbọ́n ọkọ mi. ọ̀rọ̀ yín yé mi màámi àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ kí n yọ 20,000 fún yín nínú owó yìí èmi á kó 180 tó kù lọ sí school má kò. Akíntọ́lá ó ní kó má ṣe ìyọnu iye owó tó béèrè gan-an àti rí pé ṣebí 230 ló béèrè 200 lélẹ́yìí àní máa kó gbogbo ẹ lọ. Mi ò fẹ́ kó rìn òkúri o mi ò fẹ́ kó kẹ́gbẹ́kẹ́gbẹ́ ni mo ṣe ń sacrifice gbogbo nǹkan tí mò ń sacrifice fún ẹ ṣùgbọ́n ọkọ mi. ẹ ṣé màmí mo appreciate gbogbo nǹkan tẹ́ ń ṣe fún èmi náà wá ń promise yín wípé mi ò ní fìgbà kankan pa yín lẹ́kún Ọlọ́run tó wá lọ́jọ́ èní á fún mi lórí ọ̀fẹ́ láti tọ́jú yín ẹ̀yin náà wá jẹ ọmọ pẹ́ẹ́pẹ́ẹ́. I'm so happy I have you as my mom. Iṣẹ́ tó ṣá máa fógún ọdún, òṣì tó ta máa fọ́gbọ̀n oṣù. Iṣẹ́ tó ṣá máa fógún ọdún, òṣì tó ta máa fọ́gbọ̀n oṣù. Hello sir. Hello. Akin. Ọ̀kárẹ̀ o. Ìjọ ń gbọ́ mi báyìí. Nǹkan ètùtù rẹ ẹ̀rìn ètùtù rẹ ó gbọ́dọ̀ dé àyè kó tó di ọjọ́ mẹ́ta lónìí o. Bí ò bá dé àyè gòmí ewu ń bẹ́ẹ̀. Wo igi ó dà lóko yóò para lé. Àjà ó jìn lójú ọ̀nà yóò tún pèrò ọ̀nà. Wo ọjọ́ mẹ́ta lónìí bí nǹkan ètùtù rẹ ò bá dé ààyè ọ̀ ń fi kú sí ẹnu tàbí kọ́ ya wèrè. Ó dáa náà nígbà tẹ́ ẹ bá ń dá sàkàsà káàkiri ẹ ò ní mọ̀ ìgbà tí àṣàkáṣà tó bá wá di nǹkan kí nǹkan mọ́ yín lọ́wọ́ ẹ máa sáré káàkiri. Ìpọ́njú jáde láyé mi o. Èdùmàrè jọ̀wọ́ jẹ́ kí rọ́nà lọ. Kábíyèsí jẹ́ kí rọ́nà lọ. Àánú ni kò fi bá mi gbé o bàbá. Àánú ni kò fi bá mi gbé Ọlọ́run. Òṣì jáde nínú ìran mi.
ìpọ́njú. Báwo? Ibo ló dà? Mo travel. Travel just like that, there's no anybody. Ó wà urgent. Ṣé o ti ń rò tẹ́lẹ̀ ni? No, mo rò tẹ́lẹ̀, mo kàn gba consent ni mo dẹ̀ rí pé ibi tí mo gbọ́dọ̀ lọ ni. Ó rẹ̀ pé ọkàn nu wa kí lájọ wá ń gbénu ilé fún. Ó ṣàgbọ́ tí mo sọ́nsìn pé urgent call ni mo. Ọlọ́run kó fi ṣọ̀ṣọ̀ mo ṣáà make sure pé òkú owó bọ̀. Ìyẹn ni kókó. Owó yẹn náà ló jẹ́ kó mú mi lómi láti lọ. All right. Johnny Mercy, later. Akin. Mo mọ̀ pé bó ṣe ń lọ ẹ fẹ́ lọ fi ìyá ẹ̀ ṣòwò ni. Yóò ṣe. Gbogbo wa la wálé ayé wa jagun. Ṣùgbọ́n ẹni tó bá wá jagun yìí ní àjàyè òun nìkan lórílẹ̀ ayé wa o. Kí ló dé tí ò jẹ́ kó ṣíwọ́lù mi? Kórìjà mẹ́ta kan, méje kan, mọ́kànlélógún kan. Kórìjà ẹyẹ ṣòro mọ́gà. Ẹyẹ mọ̀gàmọ̀gà ṣòro. Èèrà kókó gbọdọ̀ rìn. Ẹyẹ ṣòro mọ́gà. Ẹyẹ mọ̀gàmọ̀gà ṣòro. Dókítà! Kí lè rí? Ṣé rí bí a ṣe ń gbàdúrà yìí lọ? Amúnirè wípé gbogbo ìlà ìlú kò ṣẹ̀yìn ọmọ yín o. Kó tó pa mí, kó tó gbẹ̀mí mi ni màá kọ́kọ́ pa ẹ́. Ṣó dá yín lójú parábìnrin ló bí àwọn ọmọ ìṣá? Èmi mọ̀ pé abiyamọ tí ò tọ́jú ọmọ ni kò lè jèrè ọmọ láíláí. Ṣé òun gan sọ fún yín pé òun fẹ́ jèrè àwọn ọmọ ni? Ìgbàkigbà tẹ bá ti fẹ́ wá bá mi, tẹ bá fẹ́ wá kí mi nílé, ẹ pè mí. Ẹ rí àrídájú pé mo sọ fún yín pé ẹ máa bọ̀ kó tó di pé ẹ ń bọ̀. Tẹ bá dédé wá láláì ṣe pé mo ti ní kẹ́ máa bọ̀. Ẹ ní bá mi o. Ṣé ní gbogbo ewé àti egbò tẹ fi ṣòkòtò tó ló lọ pẹ́? Ọlọ́run má bá mi gbà lọ́wọ́ yín. Ogun, kí ló ṣe? Ọmọ yín kọ́, kí ló ṣẹlẹ̀? Àbí ẹ̀ ń gbìyànjú àti sọ fún mi pé mo ti níyàwó, ìyàwó mi ni kó máa kásẹ̀ èyí tó kù ńlẹ̀. Ọ̀rọ̀ yẹn gangan ni mò ń gbìyànjú láti sọ fún ẹ. Kí ló dé gan? Ṣé ìyàtọ̀ ni? Kí ló ṣẹlẹ̀ gan? Ọkọ mi, ẹ ti gbà tọwọ́ kòtò yín, ẹ tí wọ́n fẹ́ gbà torí afẹ́fẹ́, ẹ̀rí pé olójú kòkòrò lè lọ. Ọwọ́ Olúwa kò kú láti gbà níyì o. I need to have my own baby. Couples who use the donor sperm do so when a partner cannot produce sperm. Any risk involved? Any legal implications? Why the tears in his eyes? If you decide to go for IVF, count me out. I want my daddy. Please, what do we do? Get the biological father. No, it's impossible. What if you get the contact details of the sperm donor from the hospital? I love my son more than anything in this world. I want my daddy. I want my daddy. You don't know. I'm scared. Dad, I know him. Yetunde, I have just 5 days left. You seem to know my name already. We have just 48 hours to save my son. This boy, how do you know him? Who is he to you? Orúkọ mi ni Detective Matthew. A wá ṣèwádìí nípa ikú ọkọ ẹ̀. Kí ló wá ṣe ń bí? Thank you. Thank you.
Ó dàbí pé mo fura sẹ́nìkan. Ọkọ àfẹ́sọ́nà Lea ní Adétọ́lájẹ́. What? Why are you sure? I miss you. Mo dẹ̀ fẹ́ rí ẹ. It's too early. Wọ́n ṣì ń ṣèwádìí lórí ikú ọkọ mi lọ́wọ́. Ṣé o mọ̀ kankan pa kú ẹ̀ ni? Madam, are you okay at all? Ọ̀daràn ni mí. Ṣùgbọ́n ọ́fíìsì mi ò kí ń ṣàpàyàn. It has to stop. This is my case. This has to stop. This is my car. Kò yé mi. Such a big shame. And the shame is on you. Guy, delete those pictures now. Joy! Are you sure about this? Ṣé o fẹ́ ká máa fàkókò ṣòfò ni? Wo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ. Ọ̀rọ̀ ti fẹ́ bẹ́yìn yọ o. Ṣé o sì rántí pé mi ni mò ń lead case ṣá? Ọlọ́pọlọ ni Lea. Ó fi pẹ̀gbẹ̀rún Samuel Samuel lọ́wọ́ àbí. And you know the rules of this game. You don't get high on your supply, BJ. Ṣé pé tó tún ra wọlé tó tún ṣe lélẹ̀? After how you pleaded the last time, tó ń bẹ̀bẹ̀ fún last chance. So bó ṣe fẹ́ lọ last chance ẹ̀ lélẹ̀? Kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ o, because tó bá fi lè jẹ́ bẹ́ẹ̀, nǹkan tó máa ṣẹlẹ̀ láàrin èmi àti Àbíkẹ́ tí wọ́n gan bá gbúrú rẹ̀ ò ní dúró. There's this motherly care that you've shown me. Gbogbo àwọn kìíní ni mo miss ní kékeré. My mom wasn't really there for me. Ọmọ yẹn lójú tí gbogbo àwẹ̀ mi, gbogbo àdúrà mi, ìjọ ló fẹ́ tó kàn mí. This might sound unserious or funny, but the truth is, ìyá ọmọ jẹ mí gan kékeré. Why are you repeating my question with question? Alaye, calm down. Kò ń ṣọ̀rọ̀ ẹni mo bá wá. Kó tó bá ń ṣẹlẹ̀ gangan òun ni kẹ́ jẹ́ ká mọ̀. Kó má jẹ́ pé wàá kọ́ máa ṣe olóṣù ọ̀fẹ́ ni o. He is not my type. Mo like ọkùnrin tó bá dúdú, especially tó tún lọ dúdú lọ́pọlọ. Ó fẹ́ bóbìnrin sọ̀rọ̀, ó tún kà á látọwọ́. It's my friend that write it for me. Friend ẹ yẹn ló dẹ̀ máa ṣe é pa. Ara bí ẹkún ṣe o. Tó bá yẹ pé mi mo ṣe ni, kí n má jèrè tìrantìran. Ẹ̀gbọ́n mi. Báwo wà lára ẹ? Owó nìkan ló lè solve problem tó wà nílẹ̀ because tá a bá act fast àbúrò yín lè máa rí ìmọ́lẹ̀ ọ̀la. Ṣebí tí o bá rówó ara àbúrò ẹ̀ máa yá. Bẹ́ẹ̀ni. Consider yourself employed. Mo ti deposit $500,000 sínú account ẹ. Àṣé lóòótọ́ ni pé torí bá pínlẹ̀ àdìrẹ. Tẹ́yẹ̀bí, ọkọ̀ tó ti lọ gan, tó ti lọ jìnnà, òun ló ń juwọ́ sí yẹn. Ẹ mélòó ni máa sọ fún yín pé tẹ́ bá fẹ́ jáde bẹ́ẹ̀ yẹn kẹ́ ẹ dira. Ẹ wá jẹ́ káwọn idiot kankan kó máa fi ìbọn, kó máa fi ìbọn máa lé yín káàkiri ìbọn. Ebu, ẹ má bẹ̀ mí lẹ́bi òṣì kankan. Bí ọmọ kò rí burúkú lẹ wá fẹ́ kó bá mi, a ní kẹ́ máa lọ sẹ́. Kí ló ṣàbúrò mi? Àlàyé fọ́gbọ̀n mi àbọ̀pá. Tó bá yẹ pé mi ni mo ṣe, kí n ràn mí kankan kó má rí bá ti ṣe. O tí ì lè gba ilé iṣẹ́ tí mo fẹ́ fún ẹ o. Nísìnyí tí mi ṣe ní gbélé lọ́wọ́ ni pé apá kan ló ṣe ní.
ṣẹ yóò ṣẹ ọ̀rọ̀ ẹni yóò ṣẹ. Ìfẹ́ Ọlọ́run ni bí ṣe fẹ́ ènìyàn ènìyàn ń ronú ṣùgbọ́n Ọlọ́run ló láṣẹ ẹ má fi wèrè pa Ọlọ́run lẹ́jọ́. Àtẹ́wọ́ lábala òmẹ́ni tó kọ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Pọ̀jẹ̀ yìí tó yé wa lọ. Àlẹ́ yìí tí kò yé wa pọ̀jẹ̀ yìí tó yé wa lọ. Àwa ń fi wèrè pọ̀ lọ́rùn lẹ́jọ́. Àfi ìgbàgbé rọrí. Àwa ti gbàgbé pé kábíyèsí mọ̀yún ìgbín nínú ìkarahun. Ó ti mọ̀ láwa látẹ̀ní. Ẹ̀bùn tó fi fún ẹ. Lo dáadáa ẹ̀rùn tó fi fún ẹ o àwẹ̀ dákun kíyè sára o torí pé o lè gbọ́n jọ lọ́hùn lọ o. Èdùmàrè yóò béèrè lọ́wọ́ rẹ̀ bó ti lò ó sí ẹ̀bùn tó.